Sherry Bobo Mike yẹn, mo love ẹ. Mo ti love ẹ jù. So, ẹ má lọ síbẹ̀ because mo ti kọ́lé síbẹ̀. Thank you for the gift. It's fine. I love you. Mi ò ní fi sílẹ̀ kí ló dé Kẹ́hìndé ṣé wà ní ìpàdé. Mo ní ọmọ fi sílẹ̀ fún mi ò ní fi sílẹ̀. Mo ní ọmọ fi sílẹ̀. Filẹ̀ oró ló bá wọlé o. O lè pè mí ní Bukola. Ṣé mo pé mo lálàá? Mo wá rí ara mi nínú àlá yẹn tó ń sọ fún mi wípé òun máa pa mí ní ọjọ́ méje. Ẹ jẹ́ ká rò dáadáa. Ṣé kìí ṣe pé Tóyọ̀sí fúnra rẹ̀ ti ṣe èèyàn kan tó wá ń wọ́nà tó máa fi dín pẹ̀lú ẹ̀? Èmi kọ́ o. Màá jẹ́ kó fẹnu fẹ́ra bí àmì. Wọ́n ti kó kúrò níbi lásìgbà tí àwọn ti kú. Ara mi gógó ni mo rí. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Èmi Bukola ló ń sọ̀rọ̀. Àbíta ni mo ṣe tó ń fi kú wá mi kiri. Ladies and gentlemen, I present to you the celebrant. Who is this? Àti try best wa. I think I'm need láti be fine. Ha! Ọgbà wèrè. Then I am scared. I am scared too. You shout, you die, you move, you die. Má fi bọ́ fọ́ yín lọ́mú tàbí kí n fi bọ́ fọ́ yín méjì. Wẹ́ni tó jókòó tiẹ̀, báwo ló ṣe jẹ́ sí ẹ? My friend. Your legally married wife. Èmi rè, ìwọ rè. Kọ́kọ́ tí ẹ regain memory ẹ lẹ́nu kó bá a sọ̀rọ̀ kó tó lose ẹ padà yẹn á dẹ̀ tiẹ̀ dájú ẹ̀. Kó sọ ibi tó wà. Mi ò rówó, ṣé kí n parọ́ mọ́ra mi ni? Even Bible kọ́ àpà sọ fún wa pé fẹ́ ẹni kejì ẹ bí ara ẹni. I love movies. Àwọn action ìbílẹ̀ yẹn ni mo máa ń like. Jẹ́mi nínú ni lọ join àwọn tó ń ṣe fíìmù báyìí. Ààyè wà fún ẹ, ọgbà wa tóbi púpọ̀. Ọ̀túnlọ́lá o, àwọ̀ ìyá àánú ni. Ó ṣe orí mi wú. Kóyè, polówó ìlú lọ́tà. Bá sọ̀rọ̀ tó bíbí ni, àgbà ìtì ó yá wèrè ni. Ikú ni ìwé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlú ẹ̀ṣẹ̀ lọ tó báyìí. No! Who are you?
dẹ́ni máa sí. Alábìrì wá ibo ló lọ kí gbogbo orí kúkú yẹn ibo ló ń kó sí tó ń kó bàtà tó ń kó gbogbo ẹ̀ tó ń kó báàkì ibo ló ń lọ láàárọ̀ kùtù ibo ló ń lọ. Igor òṣìwò nìyẹn ibo ni mò ń lọ ìbò ń bọ́ àsálà ni bí mi lẹ́ẹ̀kan sí kí n lè ṣàlàyé fún ẹ. wo arábìnrin jẹ́ kí n sọ wọn kan fún ẹ wo tó bá nífẹ̀ẹ́ ara ẹ tí o bá ní ìfẹ́ ara ẹ bí mo ṣe di ojú mi kí n tó la ojú yẹn jẹ́ kí n bá ẹ nínú ilé tó bá fẹ́ fa wèrè lọ́yàn láàárọ̀ yìí kó jẹ́ kí n rí ẹ kó padà sí inú ilé tó bá bí èrè tó bá gbé ẹsẹ̀ kan péré kó kàn gbé one step báyìí wo ilẹ̀ máa mì é ni. má lọ tọ́ wèrè láàárọ̀ yìí má lọ tẹ́lẹ̀ pé orí ẹ yí o. wèrè ń pàṣẹ abẹ́ ẹ̀kọ́kọ̀ ìyàwó ń pàṣẹ kí ló ti gbé 1 2. mo ti gbé kí ló fẹ́ ṣe. o díẹ̀ ní àná. mo bí mẹ́tàlá ìjà kò sí nǹkan tó fẹ́ ṣe mo bẹ́ẹ̀ torí tọ́lọ́ mo ní bọ̀rọ̀ ajé ẹ̀ jẹ́ o mo ní bọ̀rọ̀ ajé ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ajé mi ni mò ń bá lọ o àwọn aláàánú ẹ̀ wọ́n ọ̀dẹ̀ ní kú mọ́ ẹ lójú o má jọ mo bẹ́ẹ̀ torí títọ́ Ọlọ́run ibi ọ̀rọ̀ ajé mi ni mò ń lọ má dà mí dúró. ọrọ̀ ajé orí burúkú tó ń lọ sí ó dẹ̀ máa bàjẹ́ ni àbújáwé ni. Ọlọ́run ò ní jọ́ ọrọ̀ ajé tèmi ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba. ọrọ̀ ajé orí burúkú ló lọ ó lọ ọrọ̀ ajé ó fi Bruce nínú ilé ọmọ yẹn ò tí wà ókè ó Bruce sórí ẹ pé sa ìyá Bruce sórí tó máa bí. wọ́n bí ẹ wọ́ ó wá wà láwọn. Baba Muslim ìjà ìsú wo máa fún yẹ bí ẹ dá wọ́. máa fún ìyá ẹgbẹ́ máa fún ìyá ẹgbẹ́ ọjà padà sínú ilé. pàpàpàǹpà ni. Padà sínú ilé. pàpàpàǹpà ni. Daddy Muslim. pàpàpàǹpà ni. wo. ẹ fò sílẹ̀ Canada Muslim ló ń jọ Muslim kan ló ń bí bẹ́ẹ̀. ṣe ẹ ní Muslim bẹ́ẹ̀. sotìgbọ́ bẹ́ẹ̀. ọjà àràgbó bí mo ṣe wọ kó lọ sínú ilé kó lọ tọ́jú Muslim òun jáde òun tó lọ́mọ ló ń bì yẹn o wọ́n lọ́mọ ló ń bì yẹn o. Muslim bí ìgbà yẹn wọn kọ kí ló kọ mi èmi nìkan ni mo bí ni ṣe báwọn méjèèjì lájọ bí tó bá ya ìwà wọnú ilé wa lọ tọ́jú ọmọ ẹ bí mo ṣe wà yìí eré tètè efele mo ti. máa fọ́ orí. ó wá wàhálà o. àbúrò sí ni máa fọ́ orí. kí ni. ẹ má fọ́ èmi lórí o. ayé obìnrin ma wo ayé ẹ ti wá bàjẹ́ tó bá kàtà báyìí o ti sọ orí burúkú báyìí o àbọ̀dọ̀ olórí burúkú obìnrin ta. ẹ wá ẹjọ́ ìyàwó yín yẹn àwọn ni wọ́n bí Bruce Lee fún yín. olórí burúkú ìyá Bruce Lee nìyẹn ìyá Bruce Lee nìyẹn kó ṣe pé kí sẹ́mi náà máa fẹ́ ru olórí burúkú báyìí ni ṣé bí first day kọ́ndọ̀mù ló bọ́ọ̀sì àti bá ṣe pé olórí burúkú tí bá ṣe pé ya wèrè bó ṣe wà yẹn dé wà ní o ta fọ́ra wa lẹ́nu òun ló fa Bruce Lee o dé wà ta fọ́ra wa lẹ́nu ni òun ló fa Bruce Lee o if not sẹ́mi máa fẹ́ wèrè báyìí ni sẹ́mi máa fẹ́ olórí burúkú ẹ̀ ni. so olórí burúkú ni ìyá Bruce Lee bó ṣe wà yẹn. kó sọ olórí burúkú náà ní Bruce Lee wà lẹ́kùlé ó ń bì ó dẹ̀ tún lọ ó lò ní ọrọ̀ ajé olórí burúkú ó fẹ́ fáwọn pàṣẹrò àwọn players go wọ́n fẹ́ lọ bá wọn ẹ̀ ní kó ya wèrè ni ẹ má tètè máa lójọ́. right mo lórí burúkú náà mẹ́tẹ̀ẹ̀ta báyìí bóyá Bruce Lee ni bóyá ya ẹ wà ń bẹ yẹn. Bruce Lee. mo lórí burúkú náà méjèèjì kan wá. mo ti rẹ́dí mo ti fẹ́ máa lọ. ọkọ mi olówó orí di ọlá kan ṣoṣo ọgá àwọn afáyàn tó láàárọ̀ ike. Thank you. bó ṣe wá lọ yìí ẹlẹ́dàá mi a máa bá ẹ lọ. tó tún tó sì báyìí òun lẹ ilé fi ń kórè wọlé gbogbo owó ẹ̀ báyìí ni wàá fi kórè. ṣùgbọ́n àwọn tó wà ń gúúsù tó wà láríwá ní ìwọ̀ oòrùn ní ìlà oòrùn gbogbo èèyàn báyìí wọ́n máa kọjú sí ẹ wọ́n máa ṣe ẹ lóore ni wọ́n á máa fi gbogbo owó ẹ̀ báyìí wọ́n máa fi kórè wọlé. Thank you so much. Lágbára Ọlọ́run a máa bára wa kalẹ̀ o máa pẹ́ lébi títí. àmì ìyẹn ṣe pàtàkì. Today is Monday jẹ́ kí n tètè máa lọ. ọ̀yà náà ẹ má pẹ́ alo adaba san ẹ má rẹ mo bá yín ṣẹṣẹ ló ṣì ẹ̀kẹ́ tó dé. all right now take care love you. Gbàgádà bus stop.
Gbàgádà. Gbàgádà ni o. Bus stop mi máa ti dúró 200. Àti gbọ́ ya máa lọ. 200 ni o. Ya máa lọ. Máa gbé nǹkan síbẹ̀ yẹn o. Èèyàn kan bẹ́ẹ̀ wo èèyàn ti fẹ́ sún àpamọ́ bíbá yìí. Èèyàn mẹ́rin lèmi máa ń gbé síbẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ filẹ̀. Máa sanwó èèyàn kan. Ẹ máa sanwó èèyàn kan. Èèyàn méjì ni máa ń gbé síwájú náà. Why again? Àbí mo ṣe ń gbé nǹkan mi nìyẹn. Ẹjọ́ tí ó bá dín wọ̀ fún yẹn ẹ bọ́lẹ̀ o. Ẹ bọ́lẹ̀ o. Ẹ má wọlé. Máa san méjì. Ẹ san ojú owó èèyàn mẹ́fà tẹ máa san. Kí ló dé owó èèyàn kan bí mo fẹ́ sọ pẹ̀lú ilé? Ẹ sanwó èèyàn kan bí. Ọ̀bọ máa lọ náà máa sanwó náà kí ni problem ẹ báyìí? Ẹ sanwó. Máa sanwó ya máa lọ. Ẹ tí bá wọ sútù kan kí n má ṣiṣẹ́ abẹ́ni kí n má gbowó ẹ̀yin lọ́rọ̀ ilé níṣòro èmi máa gbowó ààyè náà kí ló ti máa gbowó lọ́wọ́ yín. Ó lágbára o. Gbogbo tó wá ń gbà kí ló wá ń fowó ẹ̀ jẹ báyìí. Uncle, please respect yourself, please. So ẹgbẹ́ ìbò wáyé mẹ́rin. Èmi náà wo sùkọ̀ orin ẹ̀ pé sùkọ̀ yóò ṣe tilẹ̀ yára. Ẹ dúrà yóò. Láì ṣe báńkà. Kí fún mọ́lẹ̀ kò sí wàhálà. Ṣé ò wájú àwọn road safety nìyẹn wájú o? Ṣé ẹ ti rán road safety bẹ́ẹ̀? Ẹ dé belt. Ẹ ní kí mi náà dé belt. Òwe láàárọ̀. Belt mi ó ní iṣu Ó ní iṣu. ẹjọ́ tí ọlọ́run ẹjọ́ Kò sí wàhálà. Kò sí wàhálà. ìmọ̀kọ̀ Nàìjíríà mi ìmọ̀kọ̀ tàbí tẹ́ yín lọ́rùn ó lè wá mẹ́rin látàrí ẹ̀rí mọ́tò mo tún páàkì sí mo píkì ẹ̀dùn complain. Èmi á bọ́lẹ̀ ṣálíbọ̀ ẹ̀mí ẹ̀ o. Á bọ́lẹ̀ ṣálíbọ̀ ẹ̀mí ẹ̀. Kí ló ṣe báyìí? Òun náà nìyẹn o. Àjẹ̀tí fẹ́ẹ̀ dé Charlie Boy. Ṣé kí wọ́n fẹsẹ̀ rìn ni? Kí wọ́n fẹsẹ̀ rìn ṣálíbọ̀ Ẹni yìí? sùúrù ṣé mi wá ní mọ́tò ni? Wo? Báàkì. Ẹ ṣáàdùn sùúrù náà tó ní mọ́. Mọ́tò yóò lè lẹ́ni mi àmọ́ gbà lọ́mì. A ti fẹ́ dé Charlie Boy. Dáàbà. Gbà ṣé kí wọ́n fẹsẹ̀ rìn ni? Mo tọ ilé ò tí sanwó. Mọ́wọ́ wà. Mọ́wọ́ tí. Ẹ̀dẹ̀ ń lọ. Kì í dà. Ó wá ṣẹlẹ̀ báyìí. Ẹ ṣe. Mọ́tò wọ súùtù tí yín dà. Ìrọ̀lẹ́ kí ló wá ṣe mọ́tò ìgbà ìrọ̀lẹ́? Ó láàárọ̀ ọmọ ìgbé. Ìgbà ní ìdúró tó ń bọ̀ sí báyìí. Ìṣòro kò láàárọ̀ ọmọ ìgbé. Ògùn bá má ṣe báyìí. Hello? Hello, sir. Muri. Látàárọ̀ mo ti ń pè ẹ́ náà. Kí ló tó pick kọ́ ẹ? Má bínú sá mi ìsinmi tí fóònù wà ní sá ẹjọ́ má bínú. Wo mọ́tò tẹ̀ ṣe ó ti takú o. Ń bọ́ alẹ́ wà báyìí, ń bọ́ lẹ́ wà báyìí. Mo wà ní after ibi Ládìpọ̀ yẹn. Mo ti fẹ́ dé Charlie Boy. Jọ tó rọ Ọlọ́run máa bọ́ sísìn jọ láàárọ̀ Monday. Kí ni fẹ́ ṣe báyìí? Wọ́n á ṣe nǹkan. Díẹ̀, ọ̀rọ̀ mọ́tò yìí ó ti sú mi. Léni tó jẹ́ kí n ṣiṣẹ́ kí n rówó tó bá rí wàhálà tó fún mi.
Èmi rò pé mo lè continue pẹ̀lú mọ́tò yìí o. Èyí tó dẹ̀ ní mọ́tò ó deliver ló máa bẹ̀rẹ̀ every time. Mi ò ní fẹ́ kó rojú o. Má rò ó. Torí tó bá kàn rò wá kò fi òórùn ṣe léṣe ni. Ò ní ìdè. Bóyá kó dé lọ ká wáṣẹ́ síbòmí àbí wáṣẹ́ mi. Torí gbogbo wàhálà kókó jọjọ yìí lórí mọ́tò yìí ó ti ń pọ̀ jù. Pálí tèmi náà dẹ̀ wà nílé pé kí n gbọ́ sátífíkẹ́ẹ̀tì mi kí n tún wáṣẹ́ lọ. Ìyá dẹ̀ sọ pé èèyàn fẹ́ ṣiṣẹ́ sìn wá ní kéèyàn má lọ téèyàn bá lọ ṣiṣẹ́ wọn máa fi lọ́kúlọ̀ lọ kíní kan. Jẹ má wọrí tó bá jẹ́ tí ó deliver yẹn lòun rò tó fi hàn pé kó lọ ṣiṣẹ́ má lọ ṣiṣẹ́ má wọrí máa wá bí màá ṣe wá owó yẹn tí máa deliver. Ṣé kí n fi support ẹ náà ni? Mo understand but má wọrí má tí ì lọ ṣiṣẹ́ sí. Kódà ìwọ náà má wọrí ara ẹ jù jẹun. Everything will be fine. Jẹ́ ti rúgbò fi bẹ́ẹ̀ lọ lẹ́nu dáadáa jẹ́. Ìjọba ni fi bẹ́ẹ̀ lọ dáadáa. Mo ń wo ẹ̀ ọ́ máa jẹ́ o. Okay. Jẹun jọ ó yá ọbẹ̀ wọn. Pé àkúdà. Mo rí ìwà àti mọ́tò yìí ẹ fi ya jẹ mí o láàárọ̀ Monday tó yẹ kí n pawó mọ́tò yìí kò gbé ṣe ẹ̀dẹ́ ni ṣé bí mo dẹ̀ sọ fẹ́ kó bá mi ṣe mọ́tò yìí mo rí. ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ kò ń ṣẹjọ́ mi ẹ̀rí mọ́tò yìí àrùn tí ń bẹ lára ẹ̀ṣẹ̀ kékeré tó ń bẹ lára mọ́tò yìí. bọ̀ ìwọ ṣé mo ṣe ní last week ṣé mo ṣáà ṣe last week. kò ń ṣẹjọ́ mi rárá mọ́tò yìí tẹ̀ ń wò yìí tẹ̀ ń bá fẹ́ gbádùn mọ́tò yìí dáadáa ẹ máa tẹ̀ jíjìn àti jẹ́ ẹ o kí n ta mọ́tò yìí. kí n ta mọ́tò tó fi ṣe mí lánàá sọ ma pé mo ń deliver ni. ẹ ní deliver mọ́tò ilé yẹn ọ̀gá. àmọ́ sọ deliver náà. ẹ sọ deliver fún mọ́tò ilé. mo sọ deliver sọ ma yẹn tó ń gbà ni. Mr. Yinka sí má parọ́ tán yìí sẹ́ẹ̀rì tẹ̀ bá ti lè ta mọ́tò yìí tẹ̀ dẹ̀ ra ẹ́ńjì àjẹ́ sẹ́ẹ̀rì ẹ́ńjì tó wà nínú ẹ̀ yìí ibi tó bá máa lọ lọ́ọ̀kì sí gan ẹ̀yìn gan ọlọ́mọdé kan padà dà láàmú gidi gan mọ́tò ìbí wà yìí mi ẹ̀ sọ́ọ̀ pé kò lè pẹ́ lọ́ọ̀kì bí wà pẹ̀lú tí mo rí nínú ara ẹ́ńjì ẹ̀ta tú tá a ti láti yẹn pẹ̀lú kọ́lẹ́sẹ̀ tó wà yẹn kò lè pẹ́ lọ́ọ̀kì. kí kò sí nǹkan tí mo kàn jókòó sílé náà náà fi lè ṣe mí lánàá ọjọ́ tó rọ lọ́hùn ó mọ nǹkan tá a máa ṣe gbogbo ibi tí ọ́ìlì ti ń jò yẹn ẹ bá mi gẹ́ẹ̀tì ó ṣe bá mi ṣe kí n tiẹ̀ lè rí nǹkan fi mánéjì lọ́la jọ tó rọ lọ́hùn jọ tó bá ti ṣe tán pè mí o mo gbọ́dọ̀ gbélé ni o. ẹ má wọlé àtúrà ẹ bẹ́ẹ̀ ti wa. Mr. Yinka ẹ wá ó ní kọ́sítọ́mà mi kan tó ṣẹ̀dí látàrí Amẹ́ríkà máa ń dẹ̀ lò ó dáadáa ó wá ń wá dírẹ́fà máa wò pé mi ì mọ̀ bóyá ẹ lè bá wọn wa mọ́tò. ṣé bí kí n drive wọn ni. bẹ́ẹ̀ ṣé owó wà ń bẹ̀. ẹ tó lówó lọ dáadáa tó dẹ̀ máa fẹ́ lówó tó dáa ni. oṣù ọ̀ àwọ̀ tó dáa náà máa fẹ́. máa drive ẹ ó yá bá mi pè wọ́n sí i. àyè sọ̀rọ̀ àti sọ̀rọ̀ pé màá pè wọ́n màá wá gẹ́ bàtí bẹ̀tẹ̀ má wọlé àwọn olóyìí pè bọ́ọ̀ ní di dírẹ́fà ẹ fọkàn balẹ̀ wọ́n máa ṣe é ṣe ẹ má wọlé mo ti gbọ́ ẹ má wọlé mo rí jọ tó rọ lọ́wọ́ bá mi ṣe ẹ fọkàn balẹ̀ ọ̀gá àtọ́ bá ṣe mímí máa dùn ẹ fọkàn balẹ̀ màá dá mọ́tò padà ní lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má wọlé àmàsáré bá ń yẹ léwo díẹ̀ o ṣe bá máa fọkàn sí o jọ máa pè ẹ o. wálé wo jẹ́ kásáré bá ọ̀gbẹ́ni ká bá wọn yẹ mọ́tò ìwé òjò torí wàhálà mọ́tò ti fẹ́ pọ̀ jù bí mẹkáníìkì gan bá kọ́ńtì láti máa ṣerú mọ́tò yìí ọlọ́run díyàn lásán méjì lọ́rùn bí ìṣòro ilé ọ̀jẹ̀ fún yàn kí ló wọ̀ gan wò pa lè ṣe sí mọ́tò yìí ọgbọ́n wò láì dá sí torí ṣe náà ń bẹ̀bẹ̀. nítorí tí àwọn ní pé bẹ́ẹ̀ ká tẹ̀ ọkọ́ tú àwọn nọ́ọ̀sù yẹn. ẹ́ńjìn ti gbó. máa yẹn kò sí kankan lọ́wọ́ ẹ kọ́kọ́ tẹ̀ fi mánéèjì. ìwọ orí ẹ ò pé. àwọn tó ń bá rìn sọdá yẹn wọn lè hẹ́ẹ̀pù ẹ̀ wọ́n máa bá yí ẹ̀ jẹ́ ni wọ́n bá yí ẹ̀ jẹ́ ni mo ń sọ fún ẹ bá bọ́ sọ̀rọ̀ ó dáa. filẹ̀ ó dáa kórìí ẹ ti dàrú tán bá ti nǹkan bọ̀ ẹ lórí wọn ni o máa sọdá ò dẹ̀ ń sọdá o fẹ́ ya nítan ni. ká gùn díẹ̀ ni. bami mo ti adjust mi lè bá wọn ó ti yé ẹ get. filẹ̀. ìyá bùsìlì. filẹ̀ ìyá bùsìlì èèyàn àbùsí Elédùmarè àwọn eléyìí wọ́n bùsìlì tá filẹ̀
owó ṣe jáde tán tó kó kàámọ̀ tó gbé gàǹgà ó yà láàrú akíbárú ilẹ̀ àfààrẹ́wù lọ́sàn-án kí ló ṣẹlẹ̀. àwọn náà la wá rí. àwọn wo. àwọn tó jókòó àwọn aláṣọ dúdú. wo aláyé. ó ń bá ẹ sọ̀rọ̀ náà. àdá ló ń jáde gbọ́ nǹkan tó ń sọ ní orí tó ń wó bí ẹ̀rọ lọ́gì. èmi ò ráyè ẹjọ́ òṣì nǹkan tó pè mí àti ẹ̀pọ̀ òun ni kó bá mi mú síbí bá mi mówó. bọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ jàre ò tiẹ̀ lójú. kí ló ṣẹlẹ̀ ṣó wọ mọ́tò ni. adele lóhùn jàre ṣe bọ́ kọ́ ẹni tẹ bá tiẹ̀ rẹ̀ délé ẹ̀yin méjì ẹ̀dẹ́jọ́ lọ máa sọ gbà fúnra yín bẹ́ẹ̀ èwo ní gbogbo tó wá ń tu sí gbogbo. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ọkọ ta ni ọkọ wọn mélòó bóyá kò tí ì sọ fún yín ọmọ ló pè mí àti ẹ̀pọ̀ ṣe ti gbọ́ àní ẹjọ́ wọ̀kọ́ ṣùgbọ́n pé wọ́n ló mímì àti ẹ̀ lọ sọ́dọ̀ àfà àbọ̀dọ̀ pásítọ̀ tọ́jọ́ sèmi àti ẹ̀pọ̀ tó wá ń pè wá lọ́kọ àtìyàwó lẹ́jọ́ òṣì. wo ọ̀gbẹ́ni mi ìlú ọkàn tèmi fẹ́ fún ẹ tí bá máa fún ẹ lówó tí bá máa fún ẹ lówó kó fẹ́ lọ fi ra nǹkan fún Bruce Lee lọ gbé Bruce Lee wá tó bá lọ gbọ́ ọmọ mi wá lọ gbé Bruce Lee wá tó bá gbé Bruce Lee wá mo lè fún ẹ lówó a máa jọ lọ ọ máa lọ ra nǹkan fún but pé kí n fún ẹ lówó pé ẹ fẹ́ lọ ra nǹkan fún Bruce Lee èmi owó tèmi lọ́wọ́ tiẹ̀. ẹjọ́ ẹ̀kọ́ inú wèrè ara ẹ̀ ń dùn ó ti rẹ́ni tí wàá tí ẹjọ́ máa lọ àbí kémi lọ gbé Bruce Lee wá kájọ wá máa lọ kó máa galivas kó máa gara ipe ìyàwó ẹ̀ ló ń lọ yẹn ìyàwó lágbẹ́já ló ń lọ yẹn orí yín ti dàrú sà tó bá bí ẹ̀dá tó bá mọ̀ pé ò fẹ́ wèrè má fún mi ní owó yẹn sí wàá mọ̀ pé wèrè wà lẹ̀ ó pọ̀ lẹ̀ bí yẹpẹ̀. wá aláyé tó àlọ́ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. wá gbogbo bó ṣe ń kẹnu wá yìí wọ́n máa gbé yín lọ́wọ́ ẹ̀ ṣó rẹ tó ń sọ̀rọ̀ ni má ṣe bẹ́ẹ̀ mọ́. aláyé kó máa ra díẹ̀díẹ̀. ta lọ wọn ajá ta ló ń jẹun tájá ń jùgù. àníkò ó gbórí débi ò fẹ́ borí padà lọ́lé yín. ní sùúrù gbogbo nǹkan tí mò ń sọ náà èèyàn mojú. má ṣe bẹ́ẹ̀ àlàyé kí ni gbogbo orí burúkú yẹn náà èwo ni gbogbo òṣì náà kí ni gbogbo wèrè náà wà. kí ló dé tó ń bá ìyàwó mi sọ ẹni wà pé kí ló dé kẹ ìyá mi ni ìyá Bruce Lee ni ìwé má rí ẹ kí ló dé pé mo pè é níyàwó mi èmi kò fẹ́ mi àfẹ́ ara Bruce Lee ọmọ mi ló bí fún mi but wèrè o kàn lè má sọ̀rọ̀ sí ẹni àbẹ́ yẹn tí bá sọ̀rọ̀ tó kàn lọ ṣe bí black and white wọ́n lọ ṣe bí black and white tó sọ bla 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 ṣe respect tó bá fún mi ló máa fún náà kí ni gbogbo orí burúkú yẹn. ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní tó bá délé wọn abẹ́ sọ́ọ̀tì ìgbà tó bá ń ru gel tó ń ru fridge orí àpè wọn abẹ́ sọ́ọ̀tì ṣàdàmìlò. ìyá Bruce Lee ìwọ ló máa ń ṣù ààrẹ ìwọ ló máa ń ṣù ààrẹ wò ó yá jẹ́ kí n gbẹnu sí i. wo aláyé dá padà tó bá fa square wá bíbá ẹ̀ mo ráyè wèrè ṣọwọ́ wà lẹ́ẹ̀ ni kò dá mi lóhùn kó tó máa fa square ṣèkèrè. súnmọ́ nǹkan ẹ̀. orí ìwà dàrú tí bá ti rí ẹ̀yìn ìyá Bruce Lee. súnmọ́ nǹkan ẹ̀. ẹ wò ká kúrò fúnra wa ìyá Bruce Lee lẹ́yìn. sórí ìyá Bruce Lee tí wọ́n rí òun ló yẹ kó máa sọ pé ta ló lẹ́yìn yìí á ní òun ló lọ lọ́nkàn ẹ̀. olóòṣì ni ẹ olórí burúkú tó ń ṣe bí ojú yọbọ olóńgbò nǹkan oníkan tí inú ẹ ń dùn olóde ti kàbùkù sí mo dúpẹ́ pé mi gbọ́ pé ó fún mi lákànlé mi tó tán. ó pè mí náà lè èmi máa ń sọ̀rọ̀ lẹ́yìn tèmi ló pọ̀ wọlé. ọ̀rọ̀ mi dórí ó dórí ọmọkùnrin kan ọ̀rọ̀ mi dórí ó dórí ọmọkùnrin kan. Mórí pẹ̀lẹ́ bóò ni ṣiṣẹ́ ń lọ dédé pẹ̀lẹ́ ọ̀gá so kí ni kí n offer yín báyìí. For now, I'm okay for now. Oh sure. Bẹ́ẹ̀ni sá. All right. So nípa ọ̀rọ̀ tí dírẹ́fà tẹ́ bá mi sọ tá a jọ sọ mo ní Mr. Yinka mo dẹ̀ rí wọn pé èèyàn tó dáa náà mo ṣe ní kí n wá introduce wọn sí yín sá. Yeah, that's right. Yes. Alàgbà bó ni? I'm fine, sir. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. So, can I meet you? My name is Yinka Ayinla. I'm a graduate of economics from Olabisonabanjo University. Mo graduate from economics. So, sọ pé ẹni yìí lè ṣiṣẹ́ ṣá. Bẹ́ẹ̀ sá. Ẹ má fa angu yẹn wò sá o. Tẹ́ bá ní kí ẹ fi angu yẹn wò
Ebi máa pa ọ̀pọ̀lọpọ̀ nígboro sá. Èmi náà níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ sá. During the lockdown tí àwọn companies wọ́n sáàkì àwọn workers wọn, èmi náà wà lára wọn sá. Àtìgbà yẹn ni mo ti ń du èyí tó bá yọ òru náà ni màá ṣe kó tó di pé mo wá lọ ṣe cab driver sá. Bẹ́ẹ̀ ni sá, Mr. Yínká jẹ́ èèyàn kan tí mo rí pé ó wà hard working, tí wọ́n dẹ̀ jẹ́ olóòótọ́ èèyàn, tí wọ́n dẹ̀ kì í parọ́. Ṣé mo ṣe ní kí n mú wọn kí mo rí pé wọ́n máa good láti bá yín ṣiṣẹ́ sá. Ọ̀dà kò burú, mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ. Thank you sir. Mo rí dẹ̀rí ẹni tí mo mọ̀ dáadáa ni, so kò ní tó fi ń sọ much. I trust the judgment ẹ. Thank you sir. Ṣé Monday ò fi bẹ́ẹ̀ yá jù? Rárá sir, tẹ́ bá ní kí n bẹ̀rẹ̀ sí, I'm ready for it sir. All right then, you can start on Monday. Thank you sir. Yeah. Thank you sir. So kí ni kí n wá ọ̀fà yín báyìí? Àbí a ṣì wà okay dẹ̀ ṣì wà báyìí? Sá, tẹ́ bá ti fún wa báyìí nísìnyí gbogbo ẹ̀ làwọn àmọ́ báyìí sá. Torí nǹkan tá a bá wá àti rí pé ó ti bọ́ sí. Ṣo máa ń. Rárá sir. Nǹkan tó yà mí lẹ́nu ni pé wọ́n ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ jọ Monday. Ọkọ mi, a kú oríire o. Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe o. Kó wá tún máa wo owó tó fẹ́ máa fún mi, owó yẹn pọ̀ o. Owó yẹn pọ̀. A ti padà bọ́ sáyé. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. Olúwa ò ṣe o. Ṣùwárẹ̀ tó gba ìṣiṣẹ́ náà. Owó wọn wà ní kọ̀sálẹ̀ àpò. Lókè báyìí lọ́wọ́ wọn máa lọ. Ilé-iṣẹ́ wọn ò ní jóná o. Mo ṣe o, mo ṣe. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. Ọkọ mi ṣe orí ń sìn. Orí ń sìn. Mo ní kó má bá mẹkáníìkì yẹn jà wọnú ara ọ̀nà ìyanu tó lọ́n ká ṣe. Àbí o jẹ sọ bẹ́ẹ̀ o, mo ti ẹ̀ bọ́ lọ́wọ́ mọ́tò olórí burúkú yẹn. Adúpẹ́. Adúpẹ́ ọpẹ́ ni. Ọkọ mi a kú oríire. I'm so happy. I'm so happy for you, darling. Yeah, hello? Carol, báwo ni? Mo assume pé o ti dé office, àbí? All right, good. Oh, representatives from Ade Farms. Yes. Mi ò gbàgbé. You know what? Sọ fún wọn pé màá ti wà ní office, let's say 10 minutes. Yinka, you need to move faster, okay? All right. 10 minutes, màá ti dé office. Yes. And then help me pé lawyers wa. Sọ fún wọn pé mi ní lè meet up pẹ̀lú meeting. Call reschedule. Okay, I'll be with you guys shortly. All right. Wow. Mo pé wọn máa tètè dé office. Express ni kò gbà o. Okay, sir. Hello, mommy. Ẹ káàárọ̀. No, mommy, ẹ má bínú. Actually, iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi lánàá ni, so kí n tó délé rẹ̀ mí. Nígbà tí mo délé, mo kàn sùn lọ ni. Ẹ má bínú, I'm sorry. Mommy, ó ṣàárọ̀. Ó ṣàárọ̀ Monday. Mommy, Sherry, I'm actually on my way to the office. Mo ní very important meeting. Kò tiẹ̀ ń ṣe ọ̀rọ̀ ìyàwó ló ń ṣe mí nísìn. Mommy, màá fẹ́ yàwó, but I'm saying mo ní a lot láti handle week yìí. Okay, Mom, see, office daddy, restructuring it, bringing it back at its peak, káti ẹ̀ wá forefront, ká máa dominate other rivals wa, ìyẹn ló ń ṣe mí. That's what on my head. Mo mọ̀ pé mi. Mommy, mo mọ̀ mi kì í ṣọmọdé, I know, but I'm promising you, màá fẹ́ yàwó at the right time. Mommy, you know what? Mommy, màá fi nǹkan ránṣẹ́ sí yín. Màá ránṣẹ́ sí yín. Mo ti gbọ́. Mommy, mo ti gbọ́. Yes, ma, ó dàbọ̀. Every time, marry.
Yínká, màá send address supermarket kan sí ẹ, wàá lọ síbẹ̀, wàá bá ń pick stops fún mommy. Kò dẹ̀ drop ẹ fún wọn lé. Okay, sir. Ṣé tí n bá ti drop ẹ lọ́fíìsì kí mi lọ síbẹ̀, sir? Yes, immediately. All right, sir. But again, I need you to move faster. Muri! Mr. Yinka, ojú ilé lẹ́yìn. Ẹ̀fà, báwo ni? Ojú fresh o. Ọlọ́run àtọ́ láti ẹ o. Ọlọ́run já dúpẹ́ fún tálẹ́ ni. Ojú ilé lẹ́yìn. Mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ ni. Ká tó máa sọ̀rọ̀ lọ, bá mi pe ọmọọṣẹ́, mo fẹ́ rán oníṣẹ́. Fàájì làwa ṣe lédi. Ẹ múra wá ní wá ṣe fàájì fún wa. Fàájì fún yín ni o. Wálé! Ọbẹ̀rẹ̀ ṣe. Ẹ̀rọ sà. Báwo ni Wálé? Ẹ kú ọjọ́ mẹ́ta sà. Àwa nìyẹn o. Gbowó yìí bá mi ra nǹkan tó ga ìwà mu. Ti bí tẹ́ máa mú wa. Fatima. Mr. Yinka, ojú fresh o. Mo rí. Ó ṣe gan-an. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan-an. Èèyàn gidi lọ̀gá. Ọ̀gá nice. Sórí tí bá gbọ́gà jáde báyìí. Ọ̀gá ní ìwọ Yinka. O lè jókòó síbẹ̀ kó máa ṣe fàájì. Nǹkan tí bá ti fẹ́ ló ṣe fún mi. Ọ̀gá náà ṣe bí pé wọ́n ti tọ́ pé kẹ́kọ̀ọ́ máa gbé mọ́tò lọlé pé ẹ̀ṣá drop àkẹ́ máa gbé mọ́tò lọlé. Láì mọ iye ìgbà ni mo ti gbé mọ́tò lọlé. Láì fún wọn sọ simple gan. Kíní kan ni mò ń observe. Látìgbà tí mo ti ń bọ́gà ṣiṣẹ́, mi ò rí ọ̀rẹ́ kankan pẹ̀lú ọ̀gá. Bóyá ọ̀rẹ́ ọkùnrin ni o, àbọ̀rẹ́ obìnrin. Ẹ̀dùn ṣé wọ́n lọ́rẹ̀ẹ́ ni? Ṣé rí màá yẹn? Nípa ọ̀rọ̀ obìnrin ni o, àbí ká máa kọ́ ọ̀rẹ́ ká máa jáde káàkiri wọn kì í ṣe. Àdúrà kan tí ìyàwó kan máa ń gbà ní pé kọ́lọ́ máa pèsè ìyàwó alálùbáríkà fún mi. Bílẹ̀ fún tí wọ́n ṣe yìí kọ́ ọ̀kọ́ rẹ̀. Wọ́n á róbè báyìí wọn láìkí obìnrin. Jóná tó súnmọ́ tó bẹ́ẹ̀ ni. Ó bẹ̀rẹ̀ wàlúwàlú ẹ̀ nìyẹn. Ọ̀rẹ́ dà sọ̀rọ̀. Mr. Yinka. Ẹ kú jókòó sà. Wálé, ìwọ náà jẹ́ fún ẹ ní nǹkan kí wọ́n náà fi wá nǹkan mu. Ẹ ṣe kan sà. Ẹ tiẹ̀ ní change 500 nínú ti tẹ́lẹ̀ sà. Fún èkejì ẹ kẹjọ fi ṣe fàájì. Ẹ ṣe kan sà. Wálé. Ọ̀gá sà. Wálé. Ọ̀gá. Ẹ ṣe sà. Ẹ wo bílẹ̀ fún tí wọ́n ṣe rí nìyí. Kí bàbá wọn tó kú mo ti ṣiṣẹ́ pẹ̀lú wọn àti pàtẹ bàbá wọn ti mọ̀ wọn. Wọ́n dẹ̀ darí wípé nípa obìnrin yẹn ọlọ́rẹ́ yẹn. O súnmọ́ ọtún yẹn. Gidi gan. O mọ̀ wọ́n délé dáadáa. Bàjẹ́. Ẹ̀yin náà wo ọ̀gá yẹn dáa. Ọ̀gá yẹn nice kó ló ń ṣèyàwó rẹ̀. Àmín o. Kó ló ń ṣàṣàánú gbogbo wa. Àmín o. Èmi gan bó ṣe wà yìí máa ń ṣe fàájì bó ṣe wù mí. Ọlọ́run ṣe dáa nìyẹn. Ọlọ́run tí mo gbà tuntun dé báyìí kí ẹlẹ́rìí jayé orí ẹ̀. Alámọ̀là tó máa ń gbóúnjẹ wá tó ń tògùn fèyẹ kò wá ní. Yinka. Wọ̀kìlù mọ́. Mo ti béèrè. Mo ti fún kejì ẹ lówó. Lẹ́yìn náà ṣe bàjẹ́. Tọ́lábì kan. Wọ́n ní àti fún kejì ẹ lówó kan lọ bá. Wọ́n ní àti fún kejì. Bá. Ọ̀gá ń bá. Ṣé bàbá yìí náà máa mú kan ni? Ó mú fọnà ga o. Lóòótọ́. Bàjẹ́. Pẹ̀lú bó ṣe rí. N tí ń mu ẹni tó dákú ò lè mú. Bó ṣe wà ilé náà máa yé jẹ. Ó máa yé jẹ báyìí. Kò sí ní tí ò lè mú.
Ekule. Báwo ni? No, I'm fine. Báwo ni iṣẹ́ lé ni? Ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́. Remi lé ní jẹ́. Mo ti dáná tán. Ṣé kí n sẹ́ẹ̀fù oúnjẹ yín mi ti fẹ́? Kí lẹ ṣe? Mo ra àmàlà tó fẹ́lẹ́ bí etí. Thank you. Wo dé. Ṣé ọ̀gá tí mo bá ṣiṣẹ́ sí? Ọ̀gá yẹn nice o. Ọ̀gá yẹn so nice. Ìṣe ló dàbí pé Ọlọ́run rán sí mi. Tá bá ti kú omi iṣẹ́ báyìí, a máa padà sílé ni. Láti ilé, a lọ bí iṣẹ́. Kódà mi ò rọ́ọ̀rẹ́ kankan pẹ̀lú ọ̀gá. Mi ò róbìnrin kankan pẹ̀lú èmi àti ẹnìkan náà ni. That's good news. A jẹ́ pé Ọlọ́run ṣe dáadáa fún wa ni. Ọlọ́run ṣe dáadáa o. Ìbí náà dẹ̀ ni good news fún yín o. Are you serious? Now. Ibi tí mo sọ fún yín pé mo lọ last month yẹn, ti interview yẹn. Wọ́n sì pè mí, wọ́n ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní báǹkì yẹn. Ṣé inú yín ò dùn ni? Inú mi ò dùn. Inú mi ṣe máa dùn. Mo sọ fẹ́ pé o ò lè ṣiṣẹ́. Olùgbọ́n yẹn, that's fine. O ò lè ṣiṣẹ́ kankan. Wọ́n ṣe máa sọ fún mi pé mi lè ṣiṣẹ́, wọ́n ṣe sọ pé mi lè ṣiṣẹ́. O lè máa sọ pé mi ò lè ṣiṣẹ́ náà. Àkílẹ̀ tí mi ò lè ṣiṣẹ́, ṣe bí tiẹ̀ náà mò ń ṣe. Àgbájọwọ́ la máa fi ń sọ̀yà náà. Wàá ṣiṣẹ́, èmi náà ṣiṣẹ́, gbogbo tá a bá mú wá ló máa dún dídì náà. Let me work. Wàá ṣe pé mi lè ṣiṣẹ́. Dúró ṣe bó mọ̀ pé mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe yìí, owó tí wọ́n fún mi ń bẹ̀, ó máa tó àwọn méjì ná. Láti ibẹ̀, Ọlọ́run á tún gbàdúrà mi jù báyìí lọ. Màá tún ríṣẹ́ tó ju eléyìí lọ. Kò dá báyìí Ọlọ́run, kò dá Yínká, kò dá. Wàá ṣe máa sọ pé mi ò lè ṣiṣẹ́, ṣé kí n jókòó ní látara mo ti jókòó tí mo rọjúmọ́ TV. Tẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń sìn. Títí apá ọmọ tó máa jọ supervisor torí máa jọ̀gá. O ò lè ṣiṣẹ́ o. O ò lè ṣiṣẹ́. Kí ni ìtumọ̀ gbogbo yẹn? Yínká. Èbùó máa jẹ́ wulẹ̀ ṣiṣẹ́. Yínká, wàá gba 20%. Yínká! Èmi ò ṣáà lè máa jókòó sílé ń tèmi. What a day. Ọ̀gá. Kí mọ́tò mi ti fẹ́ máa tètè lọlé. Mo fẹ́ tètè délé lálẹ́. Yínká. Sá. Ṣó mọ̀ pé bó ṣe sọ pé òun lọlé ni mo rántí pé àrántí ìyá mi mo ti ń ránjẹ. Ìwọ náà wọn ò rán mi létí. Ó dẹ̀ sọ sí mi lọ́kàn but ìgbà tẹ́ ti sọ̀rọ̀ mo ti rò pé bóyá ẹni nǹkan tẹ́ máa jẹ́ ńlé ni. Àbí kí n padà ń sìn kí n lọ sáré bá ń gẹ̀tẹ̀ wá. Má bọ̀dà, I'll be fine. Okay. Mo fẹ́ kó mú kọ́kọ́rọ́ dání kó gbé mọ́tò lọlé so that kó lè tètè dé lọ́la. So rántí pé a níbi tá à ń lọ kó tètè dé o. Alright sir. Kó lè wà easier fún ẹ. Okay sir. Alright sir. Yes sir. Pẹ̀lẹ́. Ó dàárọ̀ sir. Ó dàárọ̀. Kó drive gently o. Alright sir. Wèmi olórí burúkú bá ṣàǹfààní wo táyé ẹ̀ ti ta ló gbóúnjẹ tí mo rà wá ló lọ jẹ. Wèrè wo ló gbóúnjẹ tí mo rà jẹ tó lọ jẹ. Baba Bruce Lee! Baba Bruce Lee! It's sweet. Ó dùn dáadáa. Mo ń sọ o. Mo ní wèrè wo ló gbé fried rice and chicken tí mo rà wá láti history tó gbé jẹ. Kí ló fa ariwo? Èwo ni gbogbo wèrè? Èwo láriwo ń sìn tó ń pariwo lọ́mọlọ́mọ lórí ìsìn? Kí ló fa ariwo? Kí ló dé? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Okay. Ó dàbí mo mọ̀ yí pé etí ò dùn yín. Oúnjẹ tí mo rà wálé, wèrè tó jẹ́ òun ni mò ń béèrè. Àwa la jẹ. Ẹ̀yin mélòó? Èmi àti Bruce Lee. Ìwọ àti Bruce Lee lẹ gbóúnjẹ tẹ lọ jẹ. Jọ nítorí Ọlọ́run sọ fún mi, mélòó ní ikùn Bruce Lee? Mélòó lára Bruce Lee tó máa fi jẹ odidi chicken méjì, ẹ̀ẹ́dẹ̀jọ́ mú ẹ̀ẹ́dẹ̀jọ́ jẹ chicken méjì. Kì lè ṣe nígbà tó jẹ́ pé o kì í gbélé, nígbà tó jẹ́ pé o ráyè tọ́jú ọmọ. Báwo ló ṣe máa mọ̀ bí bá Bruce Lee bó ṣe ń jẹun tó? Báwo ló ṣe mọ̀ pé ó jẹ tó wò ó jẹ́ ìtọ́jú nìkan fún ẹ? Tó o bá padìẹ méjì fún Bruce Lee á jẹ tán. Baba Bruce Lee! Baba Bruce Lee irọ́ ló máa pa yí ẹ̀ jẹ. Ìyá Bruce Lee. Chicken méjì ló wá sọ yín pọ́mọ yìí jẹ chicken ẹyọ kan tán. Kò sí ní jẹ chicken ẹyọ kan tó mọ bó ṣe jẹ ni kí ló ṣe tó pariwo bí ẹ̀rọ lọ́gí. Wo Bruce Lee, did you eat chicken or not? You ate chicken. So ti gbọ́. Did you eat chicken or not?
ó lóun jẹ chicken. ó jẹ́ ń kọ́ ọmọdé yìí ó lóun jẹ chicken. irọ́ tó ba ilé ayé ẹ̀ jẹ́ irọ́ tó ba ayé ẹ̀ jẹ́ o tún ti ń kọ́ ọmọ yìí. lójútì kò gbẹ́nu ẹ̀ sọ lójútì kò gbẹ́nu ẹ̀ sọ lójútì. bẹ̀rù ọlọ́run o ṣọmọ pé jẹ́jẹ́ mi ni mo jókòó sí yìí o ṣọmọ wọ́n mo tiẹ̀ fẹ́ wàhálà wọ́n ká lọ bá ń gbé nǹkan mi wá padà. kò jẹ́ kí n sọ kí ni kọfẹ́ tí bá jẹ́ pé ó ya wèrè tí bá jẹ́ pé orí ẹ̀ ò pé Bruce Lee kàn jẹ chicken ẹyọ kan nu gbogbo wèrè òṣì owó tó ń pa káàkiri tó ń ṣe fò sókè tó ń fò lẹ̀ ó jẹ chicken ẹyọ kan ló fẹ́ kú èmi tí mo wá jẹ chicken tó ní mo jẹ ráìsì tó ń pariwo jọ kí ni géè tèmi nínú ilé ayé ẹ ojú ò tiẹ̀ tiẹ̀ ìwọ tó jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ tó bá gba hòtẹ́ẹ̀ tí wọ́n ti múlé tí wọ́n máa ń fọ́ wọn lẹ́nu ó ní iye owó tó máa ń san tó ń sanwó ni èmi náà ni mò ń sanwó èmi mò ń ṣe gbogbo ẹ̀ kí ló wá dé tínú ẹ̀ ó lò sí ní ẹ bó o ṣe wà yẹ ò ń gbéṣẹ́ ẹlẹ́kì ò ń gbé inú fún máa pa lọ o tún wá ń bèmí gbé ń bì iṣẹ́ ẹlẹ́kì gbogbo iṣẹ́ ẹlẹ́kì tó ń jẹ gbogbo iṣẹ́ àwọn ìgboro tó ń jẹ só hàn lára ẹ lẹ́yìn kó wá aṣọ àwọn ò lè jẹ́ inú ẹ̀ ọmọ ẹni ò tó lè jẹ́ inú ẹ̀ yẹn ayé ẹ̀ tẹ̀ tí wàá bàjẹ́ kò sí nǹkan kan tó wúlò fọmọ yẹn ó jẹ chicken sìn ó fẹ́ para ẹ̀. bọ́dá ṣàlàyé ló bí mansion ẹjọ́ aláròye ìbàdàn èló lówó ilé tó ń san gọgọgọgọ tínú ẹ̀ ń dùn èló lówó ilé tó ń san bọ̀dọ̀ òpònú ṣéye tó ń san ló ń wú ẹ lórí lọ́wọ́ wọn ẹgbẹ́ ẹ ní lẹ́kí lọ́wọ́ wọn ní màgòdò lọ́wọ́ wọn ní banana island. gbogbo àwọn kọ́sọ́mù ẹlẹ́kì ò ṣe gbalẹ̀ fún ẹsìn lẹ́kì olùsí ó tó wá bá mi gbé rúmà pa lọ ládùúgbò tèmi gbogbo àwọn ẹgbẹ́ ẹ ó jẹ́sà ẹlẹ́kì ò ń gbé mu sí olóṣì. ṣé mo pé mo ń sọ fún ẹ ṣé mo pé mo ń sọ fún ẹ. Barrister. Hello, Barrister Demola. No, má bínú jàre, mo kúkú rí miss call. Mo busy ní hectic for me gan. I was just jumping from office to office, from meeting to meeting, and mo tún attend the headquarters meeting. You have a good news for me? Oda, Wango? Wow! Irọ́ ni. No, mo ti ẹ̀ rò wípé bóyá gbogbo proposal tá submit ló ti approve. That highest shares wa ti rise, then a máa ní enough profits láti run company méjèèjì. And now, ẹ wá sọ fún mi pé court ti rule in our favour. So a lè run company mẹ́tẹ̀ẹ̀ta at a go. Oh wow. Oh wow. No, inú mi dùn. Yeah. No, I need to call my mom to tell her this. Barrister Demola, thank you very much. Akurire. No, I'm happy. I'll see you. Akurire, Oga. Yes. Oshe. How are you, man? No, I didn't see it coming. You know what, Ms. Ayinla, mo fẹ́ kó gbé mi lọ sí any of your favorite spots tó mọ̀ kó wà okay, tó wà bubbling, alright? Mo fẹ́ bẹ̀rẹ̀ celebration láàrin mi àti ẹ. Are you serious, sir? Yes. Okay, sir. Máa gbé yín lọ síbì kan. Dẹ̀ máa like ẹ gan. Máa gbádùn ara yín bẹ́ẹ̀. Mo ti ẹ̀ trust ẹ. Waka Batman. Oh, wow. Yes, I did it. Mo ti like sports yìí. Mo ti máa ń wálé kọ̀ọ̀kan lélẹ́yìn. Ìwọ. I trust you. Looks good. Ọ̀gá. Yeah? Mi ò mọ̀ bóyá mo lè béèrè kan lọ́wọ́ yín, sir. Go ahead. Thank you, sir. Àtijọ́ tí mo ti ń bá yín ṣiṣẹ́, mi ò rọ̀rẹ́ kankan pẹ̀lú yín, sir. Even ibi tí mo study dé, sir, mi ò róbìnrin kankan pẹ̀lú yín. Ṣé ẹ like obìnrin ni, sir? Ms. Ayinla. Gbogbo nǹkan ló lásìkò títí ẹ̀. No, kì í ṣẹjọ́ mi at all. Ó wù mí láti lọ́rẹ̀ẹ́ kí n máa gbóbìnrin káàkiri, but
àtìgbà tí dáàdì mi ti ṣaláìsí ni mo notice pé àwọn workers tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ dáàdì mi nǹkan tó wù wọ́n ló ń ṣe. Wọ́n kàn mismanage funds gbogbo àwọn departments, none of them tó wà accountable. Wọ́n kàn mismanage funds kò tiẹ̀ sí any aspect of accountability. Wọ́n kàn fẹ́ bring down gbogbo legacy tí dáàdì mi ti spend efforts láti build àti so much years. N bá sọ pé no, màá hold on to legacy dáàdì mi, màá make sure pé mo build there and continue from where he stopped. So ìyẹn ni main concern mi. Ṣòrobìnrin ọ̀rẹ́ mi ní gbogbo time where, right? Then mọ́mí mi wà lọ́rùn mi o. Yeah, she's actually on my neck. Babatunde, ó ti dàgbà, ó ti darúgbó, múyàwó wálé, múyà. Àwa bí ọmọ gidi ni. Exactly. Ó jẹ́ kí gbádùn ọdẹ rẹ̀. So ó wù mí náà, ó wù mí. But tí bá tiẹ̀ ready láti marry, I like let's take time mi. Màá wá well-mannered, well-cultured Yoruba girl tí mo máa settle pẹ̀lú. Ó ti yé mi sá. Màámi ti ń pè. Hello, màámi. Lọ́yà ti pẹ̀yìn náà. Ìyẹn ò tí ẹ ń ṣe the only good news o. Ṣẹ̀rí companies wa méjèèjì yẹn, yes, a ti recover enough profits láti run in one at the same time. As a matter of fact, even the sister company, yeah, exactly, a lè run mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Yeah, yes ma. Mọ́mí, inú mi dùn báyìí. Gbogbo ẹ̀ ti settle. After Barrister Demola, wọ́n try gan, wọ́n try. Gbogbo ẹ̀ ti settle. Mọ́mí, mi ìgbàgbé. Màá wá rí yín. Mo ti ready láti marry, ẹ má worry. Ẹ má bínú, iṣẹ́ náà ni, mo ti ready. Yes ma. Ó dà o. Ọ̀gá, mo láìdí àkàn tẹ́ bá ní mind. Torí most àwọn èèyàn wọ́n máa ń pàdé ara wọn ní online tó máa ń ṣọ̀rẹ́, àwọn tó ń mọra wọn rí wọ́n á pàdé ara wọn á máa ṣọ̀rẹ́. I know that. Èmi náà ń rò pé bóyá káwa náà ká search tàbí ká ṣe bí reality show. Ọlọ́run ó lè wù Ọlọ́run kẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wà yìí kẹ́ ẹ pàdé lólùfẹ́ yín nínú ẹ̀. Okay. Mo fẹ́ try láti understand nǹkan tó sọ. Mr. Yinka, are you saying pé kí èmi Mr. Babatunde kí lọ wá ìyàwó mi online? Àwọn èèyàn ń pàdé ara wọn bẹ́ẹ̀ sá. No. I can't do that. I'm too learned for that. No. Má ṣe fàájì ẹ lọ. Okay. I'm okay. Mo ti ẹ̀ wò pé bóyá ká wá ọmọbìnrin kan kó jókòó síbí báyìí. Inú àwọn méjì tó jókòó lọ́kàn yìí. Ká wá kan nu wọn kó wá jókòó pẹ̀lú wa bí. Ó máa jẹ́ kí bíbá yìí tún wà lively jù báyìí lọ. Okay, but 2 is okay. 3 ma the crowd. Dear. Má lọ́rọ̀ kan tí fẹ́ bẹ́ẹ̀ sọ. Ṣé kò sí? Ó ṣáà mọ̀ ga tí mo bá ṣe. Kí ló ṣe wọ́n? Nǹkan kan ò ṣe wọ́n. Wọ́n ti nídìí ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ǹsì mi. Wọ́n dẹ̀ nídìí ọmọbìnrin tó lẹ́wà tó sì tún níwà. Kódà a fẹ́ ṣe audition fáwọn obìnrin. Mo ti gbọ́, báwo ni ọ̀rọ̀ yìí ṣe kàn mí? Mo ń wò ó kóyá kí wọn náà kó join audition ni bóyá o tẹ̀lé wọ́n. Nǹkan tó ń sọ ò yé mi. Kí n join audition àwọn tó fẹ́ fẹ́ ọ̀gá ẹ̀.
Kí ló ń gbìyànjú àti sọ gbà? I don't understand. Bóyá ọ̀rọ̀ mi ò yé. Kò yé mi. Ọ̀rọ̀ business ló délé yìí o. Yes, ọ̀rọ̀ business ló délé. Sórí bí mi àti ẹ̀ṣin jọ wà ń sìn, mo fẹ́ kí ká ṣe bí pé àmọ́ra wa rí. Dúró ga yìí ó lówó lọ́wọ́, ká tiẹ̀ ó gbà lọ́wọ́ ẹ̀ dáadáa. Wo 50 million àti ilé ló fẹ́ fún ẹ tó bá win. Dúró yín ká ó dàbí pé ó fẹ́ máa serious o, kò ṣe pé ó ń ṣeré òótọ́ ló ń sọ o. Ṣó nọ́mbà ṣaṣọ mọ̀ nǹkan tó ń sọ jáde lẹ́nu ṣá. Àbó ti gbàgbé pé èmi ìyàwó ẹ̀ tí mi ò gbọdọ̀ ṣiṣẹ́, tí mo lọ dídí báńkì tí mo lọ ṣe interview tán mú mi tó sọ pé mi ò gbọdọ̀ ṣiṣẹ́. Torí pẹ́pẹ́sẹ́ o, ọmọ kan téèyàn máa bí kan o, ìkan máa forí jọ CEO, ìkan máa fẹsẹ̀ jọ supervisor. Àbó ti gbàgbé. Èmi náà ní kí wọ́n lọ bá ìjọ yẹn, àwọn tó fẹ́ bẹ́ẹ̀ fọ́gà ẹ̀. Irú rọ́bìṣì òṣìwò ló sọ yẹn, yí káṣọ rẹ̀ o. Business opportunity ló délé yìí. Ní káwa náà jàǹfààní ẹ̀. Ní ká jàǹfààní ẹ̀. Wà á kàn pretend, bóyá ò get nǹkan tí mo try sọ. Wà á pretend ni. Tí wọ́n bá dẹ̀ ti jáde tán, a máa gbérọ̀. Kí ni ibo lẹ̀ ń gbérọ̀ sí? Yí káṣọ rẹ̀ o. Ṣọ́rẹ̀ o ti fẹ́ máa múnú bí, in fact inú ti ń bí mi. Òṣèlú yàrá páyà mi, ó ti ń ga sí i. Ṣọ́rẹ̀ o. Mo fẹ́ sùn. Má jí mi ọ̀gá. Má ṣe try láti understand irú ọ̀rọ̀ wo nìyẹn. Ọ̀gá fi mí lẹ̀ jàre. Mo fọ́gà ẹ̀. Nǹkan tí mo sọ, nǹkan tó máa bẹ́tà fún àwọn méjèèjì. Kí ni? Ẹ káàsì sá. A fẹ́ kí ẹ ṣàlàyé fún wa bẹ́ ṣe lè ṣètọ́jú ọkùnrin dáadáa. Me like máa ṣiṣẹ́. I want to be a full housewife. Kí máa dáná kọ́kọ́ mi tó dé láti ibi iṣẹ́. Kí n fún ọkọ mi lóúnjẹ lásìkò. Kí tún fún ọkọ mi lóúnjẹ again. Okay. A ti gbọ́ gbogbo nǹkan tí ẹ sọ. A máa kàn sí. Really? Yes. Ẹ lè máa lọ sí. All right. Oh my God. Thank you. Second person. Is it can go everything? Yeah, for me, I'm a career woman. Bí ọkọ mi bá ṣe ń ṣiṣẹ́, lèmi náà máa ṣe. Because most men like independent career women. Mo lè fi owó mi gbé ọkọ mi lọ fún vacation. Because bó bá ṣe ń tọ́jú mi, lèmi náà ṣe máa tọ́jú ẹ̀. A jọ máa tọ́jú ara wa ni. Okay. Ẹ̀yin náà lè máa lọ. A máa pè yín. Ṣé gbọ́? Right, sir. Ẹ rọra. Ẹ rọra. Ẹ má lọ dànù. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu tí náà. Èmi, ọkọ mi àti ọmọ mi for me. Mi ò fẹ́ family member kankan. In fact, mo máa ń gbàládùra pé anytime tí bá ti fẹ́ marry, kí ọkọ mi ti kú dànù. Wọ́n láwọn ọkọ yẹn ti máa ń pọ̀ jù. Kí ọkọ yín ti kú? Okay. Ẹ lè máa lọ. Bó bá ṣe jẹ́, a pè yín. Ṣé gbọ́? Yeah, I might get back, see, but yeah. I'll be expecting your call. Mr. Yinka, you mọ̀ pé gbogbo audition yìí, it was totally a bad idea, right? Yes, sir. Mo agree pẹ̀lú yín, sir. Oṣù tí ó tọ̀ ara ẹ̀ ló wà yẹn. Fẹ́
n wọlé kí n jáde jàre dídí kó jẹ́ kí n wọlé kí n jáde kí ni gbogbo ilé ìwòrán ṣe bí o ṣe bí ibo ni gbogbo wèrè jẹ́ kí n wọlé kí n jáde. kó wọlé kó jáde níbo tí mo ti ṣiṣẹ́ lọ látàárọ̀ òun sọ fún mi pé kó wọlé kó jáde mo jọ fi mí sílẹ̀ jàre mo fẹ́. iṣẹ́ orí burúkú wo ló lọ ṣe gan iṣẹ́ òṣì wo ló lọ ṣe náà kí ni gbogbo orí burúkú tó ń bá mi sọ sá kí ni gbogbo òṣì yẹn mo ní kó wọlé kó jẹ́ jáde kó jẹ́ kí n sáná wọlé ókè ó ti rẹ̀ mí ní pẹ́ da tọwọ́ mi lẹ̀. mo jọ fi mí sílẹ̀ jọ ṣáná wọlé kọ elégùsì ni wo jẹ́ sọ fún ẹ tó bá tẹ̀ jẹ́ pé mo wá fẹ́ wò ó ṣe fún ẹ ipe lóòótọ́ kò tẹ̀ wá ṣáná orí burúkú tó wáyé ẹ̀ wá ṣá kò ṣá 20k ni tó bá dé ti ní sọ̀nsọ̀n. ìyá Bruce Lee èmi ló ń bí kí n sọ 20b 20b jọ́wọ́ ló di ẹ̀rọ jọ́wọ́ ló gbé 20b lórí price kí ni gbogbo orí burúkú yẹn wo dé mi lóhùn jẹ́ kí ni gbogbo orí àwọn èlò àwọn ọmọ mi Lakers èlò náà mẹ́rù lẹ̀ àwọn mi Lakers èlò náà mẹ́rù lẹ̀ gan. kí ni ṣé tí Lakers ti wọ̀ sọ yẹn ọmọ ọlá tó ní Lakers yẹn ó sì gbé mi lánàá 50k ló fún mi. ọmọdá fún ẹ lẹ́nu. gan. ìyá Bruce Lee. kí ló ṣe é. ìyá Bruce Lee. bàbá Bruce Lee ọmọdá fún ẹ lẹ́nu. gan gidi ó fọ́ mi gidi. o tún gbé sẹ́yìn ọmọdá fún ẹ lẹ́nu. àbáyé ọmọ ọlọ́fẹ́ bá abókùn fẹ́ pọ̀ ọmọ láàyè. ogun fẹ́ pa àwọn náà jọ kó ṣì lọ mọ́. abókùn fẹ́ pọ̀ ọmọ láàyè ọmọdá fún ẹ lẹ́nu ìyá Bruce Lee. má jọ ọmọ tèmi o. ayé ọmọ láti bàjẹ́ máa fọ́ gbogbo gíláàsì Lakers máa fọ́ gbogbo gíláàsì Lakers máa dá yèrè pé sínú swimming pool àbólórí. bí ẹ da wà fún kí ni wo ó máa mọ̀yàn tó bá mú ẹ gadroom ló máa sún òní ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n kọ́ sílẹ̀ ilé ọ̀sẹ̀ ni mo ní kí wèrè mu wa mo ní ojú mọ́ yín tí mò ń gbà ni ṣé mo yín tí mò ń gbà ń ta ni èmi tó jẹ́ pé mo mọ yín tí mò ń gbà mo tún wá ní bíìlì tí wèrè fẹ́ san o kò mú 20k wá o ó dẹ̀ wá ń ranṣọ òun ranṣọ lórí 20k èló ní 20k. ìyá Bruce Lee máa bọ̀ jẹ́ ìyá Bruce Lee ìyá Bruce Lee ìyá Bruce Lee. bàbá ṣe ló pa Bruce Lee jọkọ rajà ní má pẹ́lẹ́ dẹ̀ ọmọ tèmi lógo ó ti dé ní èwo ní wèrè gan. ó tọ́ wèrè ó ṣe bí olórí burúkú jọ́tò nítorí ìyàwó tèmi ìyàwó nulẹ̀ tèmi. ọ̀gádé dá padà ìwà stan ìyàwó wo ló fẹ́ sílé alábùsílì ló ń jẹ tí bá sí gbá ọlá ọmọ ni kí lèmi ṣe bíbá mi ò ráyè wèrè wọ́n wá bíbá yọ business ni mò ń ṣe má gbọ́n yẹpẹ̀ sí business mi tí ò bá ti ní money for hand back for grand ni tó bá ti sówó lọ́wọ́ sọ̀nsọ̀n ọ̀gádé sọ̀nsọ̀n. mo ń bí lèmi ní 20b tó ń wọlé tó ń sùn tó ń jáde ìwọ ìyá Bruce Lee tóbi tó ń pé èmi ìwọ ìyàwó tèmi ìwọ ló sọ fún mi pé kíní kankan ọmọ la jẹra wa wọ́n máa tẹ́tì mi pọ́ máa la jẹra wa máa fẹ́ wọlé kalẹ̀ wọ́n máa sọ pé kí n máa sanwó mo tún sanwó tó wá increase owó àbólórí burúkú ni ẹ kó sì lọ jáde àwọn ẹgbẹ́ ẹ̀ka ọmọ yẹn tó ń sọ ya wèrè ni ìwọ kan já wèrè kókó sì lọ sọ ya wèrè ni bàbá bíìlì mi máa tẹ́ máa sanwó bàbá sọ bí olórí burúkú ó ya wèrè ni. mọ bí ẹjọ jẹ wèrè ó jẹ bàtà rẹ mo mọ̀ pé onágídí alágídí òfò ni èmi kan ti mú rẹ wá láàpọ̀ ni mo wà yọkọ sí lọ ìwọ àti tani mọ bí ẹjọ wo ṣé tí gbogbo ṣì náà ṣe yẹn wàá mú 20k wá ó bí ẹjọ. gbogbo wa la wálé ayé wa jagun ṣùgbọ́n ẹni tó bá wá jagun yìí ní àjàyè òun nìkan lórílẹ̀ ayé wa o. kí ló dé tí ò jẹ́ kó ṣíwọ́lù mi kórìjà mẹ́ta kan méje kan mọ́kànlélógún kan kórìjà ẹyẹ ṣòro mọ́gà ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. èèrà kókó gbọdọ̀ rìn. ẹyẹ ṣòro mọ́gà ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. dókítà. kí lè lè ṣe rí bí a ṣe ń gbàdúrà yìí amúnirè wípé gbogbo ìlà ìlú kò ṣẹ̀yìn ọmọ yín o. kó tó pa mí kó tó gbẹ̀mí mi ni màá kọ́kọ́ pa ẹ́. ṣó dá yín lójú parábìnrin ló bí àwọn ọmọ ìṣá. èmi mọ̀ pé abiyamọ tí ò tọ́jú ọmọ ni kò lè jèrè ọmọ láíláí. ṣóun gan sọ fún yín pé òun fẹ́ jèrè àwọn ọmọ ni. ìgbàkigbà tẹ bá ti fẹ́ wá bá mi tẹ bá fẹ́ wá kí mi nílé ẹ pè mí ẹ rí àrídájú pé mo sọ fún yín pé ẹ máa bọ̀ kó tó di pé ẹ ń bọ̀ tẹ bá dédé wá láláì ṣe pé mo ti ní kẹ́ máa bọ̀ ẹ ní bá mi. ṣé ní gbogbo ewé àti egbò tẹ́ fi ṣògùn Tolulope Ọlọ́run má bá mi gbà lọ́wọ́ yín. oògùn kí ló ṣe ọmọ yín bọ́ kí ló ṣẹlẹ̀. àbí ẹ̀ ń gbìyànjú àti sọ fún mi pé mo ti níyàwó ìyàwó mi ni kó máa kásẹ̀ yìí tó kù ńlẹ̀. ọ̀rọ̀ yẹn gangan ni mò ń gbìyànjú láti sọ fún ẹ. kí ló dé gan-an ṣé ìyàtọ̀ ni kí ló ṣẹlẹ̀ gan-an ọkọ mi ẹ ti gbàtọ̀ wọ́pọ̀ tó yín ẹ tí wọ́n fẹ́ gbàtọ̀ orí afẹ́fẹ́ ẹ ní gbọ́ lójú kòkòrò lè lọ.
Ọwọ́ Olúwa kò kúrú láti gbani o. Dear, ìdí mo fẹ́ bá ìṣòro. Kí ló ṣẹlẹ̀? Lórí ọ̀rọ̀ ọ̀gá mi tí mo bá ìsọ náà ni. Yínká, ṣé nǹkan mi wà lórí ọ̀rọ̀ ẹ̀ ni? Ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni? Àbí kí ló dé náà? Ó ṣáà insist pé kí n lọ máa bẹ́ẹ̀ pretend lọ́dọ̀ ọ̀gá ẹ̀ kí n lọ máa ṣe kíní kan. Kí ni gbogbo ìyẹn báyìí? Condition tá a wà báyìí, ọ̀nà àbáyọ rẹ̀ fún wa 50 million pẹ̀lú ilé. Mo fẹ́ fóbìnrin náà. Mo jẹ́ ká lose opportunity. Yínká, ṣé òun tẹ́tí ẹ ṣó ń bọ̀ mí? Mi ò lè fọ́gà ẹ̀ o. Èmi ló lọ pretend bí kan pé kíní kan torí pa fẹ́ gbowó lọ́wọ́ èèyàn kan o. Mi ò ní lè ṣe wọn o. Mi ò ṣe o. Ọlọ́run má jẹ́ n bá wọn ṣe rú ẹ̀. Mi ò jẹ́ ká rógun ẹ̀wọ̀n. Ìwọ fọkàn rẹ̀ balẹ̀. Torí tá a bá ti gba owó yìí, a máa travel ni. A máa kó Nàìjíríà ni. Ọlọ́run ṣé bá ṣe ń jìyà ṣé wọ́n láìkí ẹ̀ ni? Jọ̀ọ́ òde understand òde gbọ́rọ̀ tí mo sọ. Please, jọ̀ọ́. Jọ̀ọ́ náà. Rọra! Kí ló ń ṣe ẹ́? Sọ́rí o. Ọmọ ti gbárùn. Ẹgbẹ̀rẹ̀. Wà á rí ọ̀rẹ́ nípa ọmọ ìlú. Ọ̀rẹ́ mi, pẹ̀lẹ́. Sorry. Mistake. Ẹ má dọ̀rọ̀ ládùúgbò yìí o. It's a mistake. I'm sorry. Pẹ̀lẹ́. Are you okay? Wà á sáwọ́ ibẹ̀ lọ́dọ̀. Kò sá lọ. Driver mi ni. Ẹgbẹ́ ni lọ sọ sí Any sùúrù, I'm fine. Mistake ni. There's nobody above mistake. Yes. I'm saying the same thing. Jẹ́ kí n gbé ẹ lọ sí hospital. Mo wà okay, sir. Ẹ ṣé. No, o lè rò bí pé o wà okay. O lè ní internal injury or bleeding. Mo wà okay, sir. Ẹ ṣé. O ṣú ọ̀pọ̀ wà okay. Wọ́n ní kó gbé ẹ lọ sí hospital sí ọ̀nà wà okay. Má padà á bí pé bí lọ́ọ́ ti fi mọ́tò gbá ẹ. Mo wà okay. Tí mi lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni mo ní kó pè ní pé náà látàrí ọmọdé sọ pé kò pè é sí. Hello, sir. Diolani, sir. The girl you helped after being knocked down. Yes, sir. Adúpẹ́, sir. Mo ti wà okay. Mo ní pé kí n dúpẹ́ lọ́wọ́ yín náà ní pé ẹ ṣé gan ni, sir. Yes, sir. All right, sir. Ó dáhùn, sir. Kí ló tó court? Kí ló tó sọ fún ọgbọ́n dàbọ̀ sá? Kí ló ṣẹlẹ̀ náà? Ṣé o lè sọ fún wọn pé ara ń ro ẹ o, ẹsẹ̀ ń dùn ẹ o, ibi tí mọ́tò yẹn ti tẹ̀ ó ń dùn ẹ pé o fẹ́ lọ sí hospital, o máa nídìí owó. Wọ́n sọ fún pé o máa nídìí owó náà. Ewu gan ni kí èèyàn máa fi ṣàìsàn ṣe fáin bàrà báyìí, kí ni gbogbo eléyìí náà? Ojú kòkòrò ti ń wọ̀ o. Lẹ́yìn ìgbà tí ó ṣàgbàyàn, ó ní pé mo ti pè, ó ti sẹ́ndì owó. Owó ní kíni. Bó ṣe pé yẹn náà dáa. Àwa pè padà sí, àwa sọ fún pé owó tán fún ẹjọ́ yẹn owó yẹn ò lè tó pé o fẹ́ lọ sí hospital pé o máa nídìí owó kan kó tiẹ̀ lè fún ẹ lówó náà. Ó yá pé padà. Ọ̀gá. Lady tí a fi mọ́tò gbá yẹn ó wà rántí ó lóun fẹ́ rí ṣé kó wọlé. Hope no problem. She's very fine. Very, very fine. Okay. Jẹ́ kó wọlé ń bá ẹ. Yeah.
Young lady, but did Kojoko? Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Káàbọ̀. Thank you, sir. So you are okay now, right? You ṣe má ṣe yọnu yẹn náà. Mo kàn ní pé kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. I want to say a very big thank you. Ẹ ṣé gan ni o. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n máa kọlu èèyàn tán báyìí ṣé náà máa sá lọ. Torí wọn ò ní bẹ̀rù Ọlọ́run, but you stood by me, you took care of me, and I want to say a very big thank you. Ẹ ṣé gan, èèyàn dáadáa ni yín o. God bless you, sir. Ó ti tó, ó ti lè dúpẹ́ jù. Ẹ ṣé, sir. Mo insist. Jẹ́ kí n wá nǹkan tó soft kí n fi ṣe lálejò. All right, sir. All right? Thank you. Pẹ̀lẹ́. Yes, sir. Yeah. 1 minute. Yes, sir. Something soft for the nice lady. Yes, sir. Yeah. Pẹ̀lẹ́, my dear. Yes, sir. Thank you. Èmi nìkan tó. Láti worry ara yín fún mi. No, mo insist. You're my special visitor, so. Thank you, sir. Yeah, so here we go. Especially for you. Thank you, sir. Yeah. Here we go. Thank you, sir. You're welcome. Yeah. Yeah, nice. That's nice. Oh, thank you, sir. Pardon me for being forward, but you know, looking at the whole house, gbogbo nǹkan ló wà in place and no pictures on the wall and all that. Ìyàwó yín àti àwọn ọmọ yín ńkọ́? Ìyàwó kẹ̀. Iṣẹ́ ni ìyàwó mi. Yes, iṣẹ́ àti jí, kí n ti wẹ̀, kí n ti wọṣọ, kí n lọ bí iṣẹ́. Ìyàwó mi nìyẹn. Not as much. I'm a very busy person. Mi ráyè. Then the only obìnrin tó wà nílẹ̀ yìí cook mi ni. Oh. So ó lọ sìn, yeah. Okay. 2 weeks time àti dé. So, cook yín ò sí around? No. Ó travel. 2 weeks time ló máa dé. Báwo lẹ ṣe wá ń jẹun? Máa order tàbí kí n jẹun ní eatery. I'm okay. Ó ti mọ́ mi lára. Eatery ṣá. They don't make the best meals these days. No. I eat from the best eatery. Má worry. Okay, that's good. Yeah. Ó máa ń ní àwọn ìgbà míì tó jẹ́ pé èèyàn máa ń crave for homemade meal. Àwọn ata tó máa nírú, tó máa ní oríṣiríṣi àlùbọ́sà tó ń ṣẹ̀ṣẹ̀ wẹ́, you know, and all that. So, I'm just saying, pé tẹ́ ẹ bá mind, mo wà available tí ẹ bá need help, you know, for homemade meals and all sorts. More like offer yẹn, ṣùgbọ́n my kind of person me like my fi personal issues, me my bother me, so I like. No, not at all, not at all. And in fact, I'm a very good cook. You're going to absolutely love my food, honestly. You deserve it. I mean, I deserve it, gone. You've been a very good man to me. And once again, I say thank you. Thank you very much, sir. Okay. Kuburu, when I need you, my Mr. Inka Roche. All right. I'll expect. Yeah, so good to see you. It's good to see you too, sir. And you look very good. I like your fashion sense. Okay, we tell them. Cabo.
òṣì ẹdìyẹ tó ṣu tí ó tọ́ ara ẹ̀ ló wà yẹn. Rabarebe 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 kini rabarebe òṣì arata marayo. Ẹdìyẹ tó ṣu tí ó tọ́ ẹdìyẹ tó ṣu tí ó tọ́ ara ẹ̀ ló wà. So shop won't need anything. No, rárá sir. Actually, gbogbo nǹkan tí mo need náà ló wà bí báyìí. So I'm fine. Okay, mo rò bóyá o need anything kí n lè assist ẹ. Thank you, sir. Yes, So my one living room. all right, no problem. Yes, shop me serve me. Mi ò ní ṣọ́ ẹ sáàbù. No, but it's all like you. Tí ẹ sọ fún mi pé ẹ ń bọ̀. Ọ̀rẹ́ mi lọmọ ẹbí mọ̀ àdúgbò mi ni. Ṣé máa wá sádùúgbò mi ní délé ọmọ mi? Mi ìdẹ nídìí láti announce gan pé mò ń bọ̀ nílé. I know, but it's very unlike you. Ọ̀rẹ́ mi. Pẹ̀lẹ́ ma. Báwo lẹ everything? Very fine ma. Ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀. Àmín. Mo já báàgì mi lẹ̀ mo rà àti tóòlù dókè mi. And mo ti ẹ surprise. Báwo ni ọkọ mi? Very fine. Pẹ̀lẹ́ ọmọ tí mo lọ wò yẹn máa fine. Grandchild ọ̀rẹ́ mi very cute. Fine ma. Hello. Sir. Yeah. Oúnjẹ yín ti ready. Ẹ lè máa bọ̀ ń dáyìn. Okay, thank you. Yes, sir. Hold on. Mom. Yeah, Adiola. Meet mommy. Mommy, I meet Adiola. Mommy. Ṣó ti gbéyàwó sílé tó sọ fún mi ni? Báwo ni ọkọ mi nìkan? Ọmọ yìí máa pa mí kẹ̀. Mo dẹ̀ sọ fún mi pé ń bọ̀. Mo sọ fún mi. Mo ti ra màlà. Ṣùgbọ́n tẹnu tí wọ́n nìkan ni mo rò. Èmi ẹ̀ bá ní má ti ẹ̀ jẹ náà. Ẹ bá lè máa jẹ. Great. Ẹ jẹ́ kí n bá yín lọ. Rò kó fẹ́lẹ́ dáadáa. Yes ma. Sir, ọbẹ̀ tó kù dẹ̀ ti wà ní freezer. So tẹ́ bá ti fẹ́ jẹ ẹ kàn lè microwave. Okay, that's fine. Mo bọ̀ ma. Ẹ kú jókòó ma. Ọkọ mi gba olùgbéyàwó tira. Ṣé bí wọ́n ṣe ń gbéyàwó tira nìyẹn tó inform mi tí a ṣe formalities. It's wrong. Stop joke. Kò ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ro ẹ má ti ẹ sọ̀rọ̀ lọ sí bẹ́ẹ̀. Báwo ni mo ṣe wá rò? It's nothing. Ọkọ wa bá mi sún jẹ ni, that's all. Oh, èní ló ń ṣe kó mara àwọn olópò tó wà ń ta ni. Okay, bàbá ẹ̀ kú ti kú àti 10 years remembrance bàbá ẹ̀ ara àwọn olùdáná ọbẹ̀ ni. Ìwọ ọmọ yìí. Súrà tèmi rí lára ọmọ yìí dà. Màá béèrè pé ń bo nílé àwọn bàbá ẹ̀. Yes, tó bá lórí ẹ yìí ò fẹ́ gbé. You're not ready. You don't know what you're doing to me. You keep saying work. Your job will never die, but your body can die. So why can't you just get somebody? I need a grandchild. You need to give me a grandson, a granddaughter, everything, your wife. You're not making me happy. Iṣẹ́. Ṣó fẹ́ ṣiṣẹ́ kú ni. Màá bèrè ilé àwọn ẹbí ẹ̀ máa lọ tọrọ ẹ̀. Bẹ́ẹ̀ ni, màá tọrọ ẹ̀ lé ẹ lórí. Ẹ dà kórí ẹ ò pé. Mọ́mí ẹ jẹ́ ká lọ jẹun. I can't eat. O ní láti fún mi ní positive answer. Just like that. Oh, so you just want to be doing poking, pram everywhere. Mọ́mí ẹ jẹ́ ká lọ jẹun. Okay, ọkọ mi. Màá pè é sí, màá béèrè pé ìlú bo ló ti wá. Àti. Ó dà pé plan wa ti work dáadáa. Ṣé bí mo sọ fún ẹ pé tó bá hùwà ìrẹ̀lẹ̀ sọ́gà tó dẹ̀ ṣoúnjẹ gidi fún ọ̀gá máa fọ́ fún ẹ tó bá rí bó ṣe ń jọ̀ rẹ lẹ́nu. Ó ṣúọ̀ fún mi pé kó tó di next week ọ̀gá máa pè ẹ́. Yínká. Ọláyínká. Èmi ló mo pè ẹ́. Ẹ̀mẹ́ta. Ṣé kò kí n ṣe pé gbogbo ọ̀rọ̀ yìí náà ó máa padà dálé wa lórí báyìí? Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o. Má bẹ̀rù, kò sí nǹkan kan. Èmi àtẹ́jọ́ wà pọ̀ ni. Ó ti yẹ bẹ́ẹ̀ torí level ká fi di ọ̀gá. O kò need one step further. Wo ọ̀gá máa fọ́fẹ́ pátápátá. Àbá bọ́ sáyé owó bá dé. Ọlọ́run o lè mọ nǹkan tí mo rí o, owó ti dé o. Ọlọ́run.
Ọlọ́run orúkọ mi. Owó ti dé. Ọlọ́run. Oṣù. Oṣù o. Egun ń bè mí o. Èmi ò lè ṣe yẹn. Kò sí nǹkan kan, kò sí nǹkan kan fọkànbalẹ̀, kò sí nǹkan kan. You're coming. Darling. Welcome. Bon. Yeah, I'm fine. Báwo ni? Wow. Èmi gangan mo kó enjoyment. Lọ́gẹ́ ẹ̀ bá pè mí. Ṣé ni mo ti rò pé bóyá ó lọ́rọ̀ kan tó fẹ́ bá mi sọ ni. Lọ́ba dẹ̀ ni ibo mo wà o. Àwọn fẹ́ gbé mi jáde. Guess what? Guess what? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Wọ́n máa gbé mi lọ ṣe shopping man. Like serious shopping. Ṣorí eléyìí tí mo kẹ̀ fẹ́ràn jù, tí mo love jù, òun lélẹ̀. Aṣára lóríṣiríṣi. Ọkọ mi, ìwọ náà wò náà. Èyí wà lánàá sí nǹkan. Ṣé bí mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀? Ṣorí pé a ti ń gbádùn báyìí. Àbí? Ṣùgbọ́n ò ṣẹ mí o. Kí ni mo ṣe? Ìgbà tí òun mú gbogbo nǹkan, ṣé o ti bá gbogbo fìyàn sílẹ̀ lé ni? Ṣé kò yẹ kó mú tèmi náà? Ẹ gbà mí. Yínká. Yes. Mo léèyàn gbé mi lọ ṣe shopping kí wàá máa mú nǹkan ọkùnrin mọ́ nǹkan tí mo rà. Ṣé yẹn gan ti fẹ́ máa rí bákan bẹ́ẹ̀? Yes, lóòótọ́ ni, òótọ́ ọ̀rọ̀ ló sọ. But ìgbà tó ń bọ̀, èló ló fún ẹ? Ó fún mi lówó, ó fún mi 300,000. 300,000? Yes, dear. Ọláyínká. Dear, mo gbọ́ ẹ. Yínká. Mo gbọ́. Mélòó mo pè é? Ẹ̀mẹ́ta. Ìṣòro gbogbo kí ni tá à ń ṣe yìí? Bó èmi ò ṣe mọ́ o. Mo ṣe mọ́ o. Ọgá ẹ̀ ti ná ìdíjú. Mo máa lẹ́yìn mi ṣe. Má ṣe bẹ́ẹ̀. Gbogbo wàhálà tá a ti ṣe. Ká tó rí 300,000. Tá a bá tún continue, a máa rí jù báyìí lọ. Please, jẹ́ kó rí o, please. O mọ̀ pé 300,000 la rí sìn. Tá a bá ṣe kó rí dáadáa, owó yìí máa jù bẹ́ẹ̀ lọ. Mi ṣe mo fẹ́, mi ṣe. Jọ̀nà, fóònù ẹ rí. Òun ló tún pè. Ó yá gbé. Iṣẹ́ continue ni. Gbé. Hello, sir. Kórí mi má jẹ́ ròfo, kórí mi má jẹ́ pòfo, òfo, òfo, ẹlẹ́dàá mi yé mo dì ẹ̀ mú, má jẹ́ ròfo, òfo, òfo. Ẹlẹ́dàá mi yé mo dì ẹ̀ mú. Kórí mi má jẹ́ rò. Kí ló tún pa fóònù? Mo láti tẹ́ẹ̀sì. Ó yẹ kó mọ̀ pé ó yẹ kóun ti máa bọ̀ ń lé náà. Baby. Oh my love, how are you? Dúró. Níbo ló ti ń bọ̀? Sọ fún mi, níbo ló ti ń bọ̀? Mi ò understand, kí ni mo tún ṣe báyìí? Dúró, kí ni reason mo ṣe ń pè ẹ́ tó pick kọ ẹ̀? Why tó ṣe pa fóònù ẹ̀? Mo fẹ́ mọ̀. Yínká, mi like ẹ o. Ṣé bí wọn náà ló rán mi iṣẹ́ náà ni mo dẹ̀ ń jẹ́? Ọ̀dọ̀ ọ̀gá yìí ni mo gbà tó ń pè mí. Ó dẹ̀ ń pè, òun pè lemọ́lemọ́. Ó mọ̀ pé gbogbo yẹn mo máa mú fura dání ni. Ó mọ̀ máa fura náà. Nítorí ẹ̀ mo ṣe cut call ẹ̀ tí mo ṣe pa fóònù mi. So o rí mẹ́sẹ̀gì mi? Mo ní mo ti pa fóònù mi náà. Ó yẹ kó understand now. Àjọmọ géèmù tí mi àti ẹjọ́ ń play ni now. Ṣé kò sí nǹkan kan ṣá? Mi understand, kí ló ń try láti insinuate? Ó yẹ kó understand nǹkan tí mo ń sọ. Yínká, mi ò understand. Báwo mo fẹ́ understand? Kí ló ń try láti sọ? Wípé ṣé kò sí nǹkan kan bíi ti báwo? Ṣé kò sí nǹkan kan bíi ti báwo? Ìgbà tó mọ̀ kó trust me, kí ló ń tó rán mi nírú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn? Wá ṣe máa rán mi nírú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn? Kí ni túmọ̀ gbogbo yẹn? So nísìnyí, I'm no longer your wife that you love, that you trust. Ó wá sọ fún mi pé ṣé wọ́n máa ṣe kí ni? Ṣé kò máa ṣe kí ni? Irú yẹn náà ti ń sọ.
Me like her. Oh, you could understand. I don't play game. Mo lè láti máa monitor kí máa manage the situation. Ṣé mo wá jẹ́ bí baby ni mo ti gbọ́. But you have to trust me. Tó bá trust me, I'm any problem o. Me like her. Okay, mo ti gbọ́ mo trust ẹ. Mo trust ẹ now. Báwo wá ni nǹkan tí tó bá lọ? Kòkòrò jowójowó nǹkan tí mo bá lọ. Ó fún mi 200. Ó fẹ́ 200? Kí ló ṣẹlẹ̀? Fi mí lẹ̀ jàre. Mo ti gbọ́rọ̀ owó yẹn ni. Ẹ tún fún mi 30k gan sí. Ó tún fẹ́ 30k sí? Oh, my Lord. Nǹkan, mo like owó. Ṣé àti 200 àti 30 kò sí ìkankan tọ́wọ́ ẹ̀ máa kọ̀ ọ́. Ṣé ń gbáyàn ò lè rí? Sún ọ̀gá fi mí lẹ̀ kí ni ìtumọ̀ gbogbo? Má ṣe yẹn, má ṣe yẹn dé, má ṣe yẹn o. Yes, come in. The door is open. Ẹ̀gbọ́n mi. Ṣìkẹ́mi, kí ló ṣe ń bì? Kí mo ṣe nílé ẹ̀gbọ́n mi? Mo ní wá kí ìgbà táwọn ti pẹ́ lábúrò kankan sí school. Kí ló dé tó fi pè mí? Ẹ̀yin tẹ́ pé tó bá pè yẹn kì í gbé call. Ìgbà tí mo mọ̀ pé owó ló wá gbà. Anyways, wíwá tí mo wá yìí, mi wá kẹ́lẹ̀ wá gbé mi jáde kẹ́ gbé mi ṣayé mi. Bí mo sọ, anytime tó bá ti pè mí, ìzáídà kò sọ pé ẹ̀gbọ́n mi, mo need 10,000, mo need 20,000, mo need 50,000. Kò wá síbí kò sọ fún mi pé ẹ̀gbọ́n mi mo wà bored, ẹ wá gbé mi jáde, ẹ wá gbé mi jáde. Ṣó tún ti dé? Mo ṣàrí pé mo busy. Kódà fún mi ní just 5 minutes. A máa jáde. Wọ́n ṣe ìkọ̀rọ̀ wọn. Ẹ̀gbọ́n mi tó ṣọ́. Anyways, ká tó jáde, ẹ jẹ́ lọ wá kọ̀fẹ́ níbú. Kí lẹ nílé? Wọ́n pẹ́ ìpópó dáná tí. Ọ̀rọ̀ mi dórí ó dórí ọmọkùnrin kan tó lékùn méjì lẹ́ẹ̀kan tó fẹ́ fòkò kan gbẹ̀yẹ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Àfàìmọ̀ kó má pàdánù méjèèjì. Àfàìmọ̀ kó má pàdánù méjèèjì. Ọ̀rọ̀ mi dórí ó dórí ọmọkùnrin kan tó fòkò kan tó fẹ́ fi pẹ́yẹ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Oníbíkì báwo lùgì lókè lákọ́kọ́ ń bẹ́. Ohun tó bá wù ní ṣe bóun ló yẹ kó pọ̀ lọ́rọ̀ ẹni. Àwẹ̀ bíi tìrẹ kọ́ ó ti fi wúrà rẹ̀ tọrọ. Àfún ẹni wúrà ìwọ kò mọ yìí ẹ̀. Òǹlékùn méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Àfàìmọ̀ kó o má pàdánù. Orí mi má jẹ́ mọ́fó. Wo ní sùúrù jẹ́ kí n kàwé ìtàn. Kí ni ẹ gbẹ́sẹ̀ ìwú ni wèrè ìlú lẹ́sùn. Èmi ló ń nà èmi ló fẹ́ ka 20 bay náà èmi ló fẹ́ ka 20 bay tó dé wá kàlákàkà tán tó dé ń ka tó ń ka tó ń ka jẹ́ kí mi ṣe nǹkan tí máa ṣe náà mo sá ti gbowó. Ní sùúrù náà ó dẹ̀ jẹ́ kí n káwó ìtàn àti pé o mọ̀ yí pé múùdù ni. Mi ì lè sanwó kó dẹ̀ tó wá máa slow action mọ́ mi lára náà. Kí ni nǹkan tó ń ṣe gangan bo àti pé jẹ́ kí n sọ fún ẹ múùdù ni o tí bá ti wà ní múùdù àwa bẹ̀rẹ̀. Wọ́n tẹ̀ ń sọ̀rọ̀ nìyẹn mi náà máa create múùdù yẹn náà ni mo fẹ́ bẹ̀rẹ̀ láti máa create. Ní sùúrù mo mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ máa wà ní múùdù ni tí bá ti wà ní múùdù. Mi máa create múùdù náà. Èwo ni wèrè bó jẹ́ kí n sọ fún ẹ múùdù ni o tí bá ti wà ní múùdù tán tí mo ti wọnú ẹ̀ wàá ṣẹ̀ṣẹ̀ wàá jáde lọ wàá lọ ra kọ́ńdọ̀mù wa tó bá dẹ̀ máa rà wá méjì ni kò rà tó bá rẹ yọ kan irọ́ o. Màá lọ ra kọ́ńdọ̀mù. Màá ṣẹ̀ṣẹ̀ lọ ra kọ́ńdọ̀mù torí owó tí mo sanwó. Jọ́ torí tó lọ wá tó bá gbé sẹ́ta gbogbo àwọn tó ń gbé sẹ́ta wọ́n máa mú kọ́ńdọ̀mù wọn lọ́wọ́ ní kí ni gbogbo orí burúkú yẹn. Ó sọ 20,000 ń pariwo ìṣọ́mọ ọmọ yẹn lọ́ọ́ ra kọ́ńdọ̀mù èló ló fún mi lórí 20,000 kí tí wàá yọ nínú ìkìlọ̀ rẹ̀ fi ra kọ́ńdọ̀mù wo ọ̀gádé mo ò lè yọ mo yọ tì
eléyìí ó ti ní ṣìrò bó ṣe wà yìí mi tẹ́ lè yọwọ́ náà ìyá mi gan mi lè yọ fún bíbẹ̀. wo ìyá Bruce Lee bó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó máa sọ on business level láwa o èmi kò ráyè òṣè o wo mo ṣiṣẹ́ kí n tó rówó ni o ọmọ tí mo san 5 fún kò lè sọ pé kí n lọ ra kọ́ńdọ̀mù àwọn ìyá ẹ̀ wọ́n bí ọ̀gbẹ́ni Damilola kí ni wọ́n sọ pé kí ni 4 ọ̀dọ̀ pé máa gbà fẹ́ kó máa wọ́ méjì pọ̀ bó ṣe máa ń wọ̀. Hello Alhaji ẹ kálẹ́ sà irọ́ ni o ẹ ti wà lẹ́kọ̀ọ́ kò dáa ẹ fẹ́ rí bébí yín kò dáa ẹ wò máa ṣeré fún yín àyà yín ajá lẹ́yìn náà bá ti máa tọ́jú mi yẹn ló kéré jù máa lùlù yín ìlú yín á bẹ́ ẹ̀rọ á bá yín ok ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ Alhaji ẹ̀yin ẹ ṣe wúbà fún mi tẹ́yìn bá ti ṣe wúbà fún mi mo dé tán sìn ok driver ẹ wo n ò lè dá dúró ó máa bá mi lẹ́nu ọ̀nà mo ti ṣe tán all right ok àbógun fẹ́ pa Alhaji. ewu ló ṣí bójọ́ nítorí Ọlọ́run o wọn ní dá epo sáàlà ẹ o business mi ni mò ń ṣe owó ní wèé ó dẹ̀ ń sọ̀rọ̀ sínú ẹ̀ mo ní kó dákẹ́. ògùn dẹ̀ máa fẹ̀jà Alhaji wẹ̀ àbólórí burúkú l'Alhaji tó. ewo lè pè ó dẹ̀ ń ṣe pé fẹ́ni lẹ́ni Alhaji fẹ́ ṣòfò ni. láìlájí ẹ̀ bá ṣe pé ìwọ kó fẹ́ ṣòfò ó dẹ̀ ń ṣe pé fún wa láàánú mi business ni mò ń ṣe bá ba business mi jẹ́ o. kọ́sọ́mà ni mi mo ti sanwó 20 billion. wo èmi ò sọ fún ẹ̀yin pé mo ò ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé jẹ́ kí n lọ tí bá ti dé tó bá ti di láàárọ̀ ọ̀la máa wá jíṣẹ́ tó rán mi yẹn ló kéré jù. bóyá kọ́kọ́ fún mi ní owó ọwọ́ ẹ̀ náà. kí n kó kí ni wá mi ì lè kó sílẹ̀ o. wọ́n á lọ sí ọ̀dọ̀ Alhaji. mi ṣe ní lọ. wo pé kí ni pé kí ni ìyá Bruce Lee wà á ti máa gbọ́. pé kí ni. ó gbọ́gbọ́ náà ó gbọ́gbọ́ you wanna see crazy. bí ẹja. you wanna see crazy. níbo. you wanna máa fún ẹ̀já gbẹ. ìwọ àti ta ni. máa fún ẹ̀já dojú àbò. ìwọ gan ni lára ríwèrè ìwọ owó mi lè fi sílẹ̀ yìí dẹ̀ máa lọ sọ́dọ̀ Alhaji mo wá bẹ baba Bruce Lee má wọrí gbogbo nǹkan tó bá fẹ́ lọ́la ni máa ṣe fún ẹ ṣáàjẹ́ kí ìwọ àti ta ni. ọ̀dẹ̀ búkú ni wọ́tọ́ ọ̀dẹ̀ mú mi sáwọ̀ bọ́ mọ́ ń lọ bá Alhaji níbo wọ́ ó ti bẹ̀rẹ̀ wẹ̀gẹ́ o ojú mi ò gbọ́dọ̀ bàjẹ́ kí tó débi bẹ̀yẹn o má bójú mi jẹ́ kí tó dé Alhaji o wọ́ baba Bruce Lee. wá arákùnrin yà wá àbólórí burúkú ni ibo lẹ ti wá ẹ máa tẹ̀ láyà àbólórí burúkú ni ẹ sí ere ni àbáyé fẹ́rẹ̀ náà bẹ̀rẹ̀ so àbólórí burúkú ni àbólórí tí ẹ yà wẹ̀ ni àbáyé fẹ́ bàjẹ́ ni sọlórí burúkú tó gbé wa lé ni àbáyé rẹ̀ fẹ́ bàjẹ́ ni máa fọ́ gíláàsì orí ẹ̀rọ àbólórí burúkú ni ẹ sẹ́wẹ̀rẹ̀ tó gbé wa lé ni sẹ́wẹ̀rẹ̀ tó gbé wa lé ni àbólórí burúkú ni. kí ló ṣẹlẹ̀ gan ọlọ́wọ̀n ní kó bẹ̀ kí ló dé. wo bó ṣe wà ayé ẹ̀ máa bàjẹ́ ni tèmi lọ́wọ́ àná mọ́lẹ́ àbí ọwọ́ àná mi wọ́n borí fíìdì mi ọwọ́ àná mi mọ́ sáfà bridge ó gbé ẹ wálé o tún ti ní dot o tún gbọ́kùnrin wálé ilé ìbò mo ti máàkì fèsì ẹ̀ bó ti wà ẹ́. jọ aláyé lọ́jọ́ kọjá rẹ̀ ọmọ gbá lọ́nà ẹ̀ mọ́lẹ̀. olóṣì oníyà. wo bó ṣe wà ẹ́ mo fi ọlọ́ọ̀bà mi ṣẹlẹ̀ ní wà láìtàláì mo ti máàkì fèsì ẹ̀ wo sọ ma kí mo ti mọ nọ́mbà mọ́tò ẹ̀. kí ni kí ni nọ́mbà mọ́tò ẹ̀ lọ́jọ́ kọjá rẹ̀. wo jẹ́ sọ kíní kan fún ẹ màá sọ nọ́mbà mọ́tò ẹ̀ fún ẹ tó bá mú gbòòrò wọn máa dáná sun ni KJA 952 GV tó bá mú wọn máa dáná sun mọ́tò yàrá ìjà. ó ti tó ọ̀gá adéjọ ọjọ́ kọjá rẹ̀ kò gbé sùúrù jẹ sọ ọmọwé tó yẹ lò lọ ṣiṣẹ́ báǹkì. wo wọn máa mú ìyá olòṣì orí ìyá burúkú olòṣì ìyá burúkú olòṣì.
kà mọ́ orí gbọ́dọ̀ agbowó wa lónìí. ẹ rárá lẹ́yìn ni ó lọ látàná ó fọkọ́lé ó fọmọ́lẹ̀ aṣẹ́wó olóṣó. ó ti bẹ̀ nínú ẹ̀jẹ̀ wọn wọ́n sàbí amájídé. ẹ wo ẹja máa ma lọ. ẹ wá ẹ kó ṣì wà ń bí báyìí. sáwà. ẹ̀yin kọ́ ẹ̀yin òpònú méjì àdàgbà jẹ́ra fún abolórí burúkú ni yín ni ṣáyé yín fẹ́ bàjẹ́ ni ẹjọ́ tó gbẹ lọ kí ló fọ èmi àti yín. èwo ló dé. èwo ló ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ láàárọ̀ báyìí. kò dé ní da fún ẹ ọlọ́múgọ̀gọ̀ aláyé bàjẹ́ èmi ni wọ́n ń pè lólóṣó. ìwọ kọ́ là ń bá wí. ṣé èyí ló ń bá wí ni. abẹ́ ti ya wèrè. àbáyín sọ̀rọ̀. èmi ni wọ́n sọ wípé ṣé ò bá wí. kò ní da fún yàrá pé mo gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ. sẹ́nu wa lè fẹ́ máa ṣọ́ ni. sẹ́nu tí yín lèmi fẹ́ máa ṣọ́. ẹ wo ẹ̀yin kọ́ là ń bá wí ẹni tí ó jẹ wá lówó là ń bá wí. kò dé ní jẹ ní bàbá fún bẹ́ẹ̀ pàrọ̀ yẹn má ṣépè fún yín ẹja wèrè kò ní da àbúrò kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé bàbá wí ni. ẹ ní sùúrù à kí nìkan tó dé kí nìkan tó ṣẹlẹ̀. ó mà ṣe o bàbá Busli àwọn ajímọ̀rònú yìí ni àdàgbàjẹ́rà òfù jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ o ọba ń bú èmi ó rò pé mi ò gbọ́ títí bá yan wọn ìran yín lẹ́nu a rò pé sí yọ èmi lẹ́nu ni mo ní sínú mo gbọ́rọ̀ yìí. iná ló ṣẹlẹ̀. ó ṣe o bàbá Busli olórí burúkú bàbá yìí àtàjímọ̀rònú àsùkàkà yìí wọ́n sọ pé èmi olóṣó mo fọmọ sílẹ̀ mo fọkọ sílẹ̀ mo sọ fún yín pé mo náà kọ́ ń bíbà abilé ìjà alájà yín ni mò ń sùn sí. èèwọ̀ àní kò ṣe sùúrù kó má bàa fẹ́ anything now. ìyá abilé ìwé ní gbogbo ilé ìwé ní gbogbo news tó ń kà fún wọn sí i now. mọ̀ pé àwọn níbọ̀ wa náà lè lè calm down ní sùúrù wọn ò lè bú ẹ wọn ò lè bẹ́ẹ̀ bọ́ sẹ́ bú. bá wọn wí. ẹni tó sẹ́sọ tó sóògùn owó làwa ń sọ àpolóso. polóso ẹni tó ṣe ìṣògo wo. máa gbé wọn lẹ́yìn tó tí bá mú yín. máa fún wọn. tí bá fi yín sọ́wọ́. àní kò má fún wọn gbẹ. máa fún wọn gbẹ. ìyá Busli máa fún wọn gbẹ. máa dín ìjà alájà yín pọ̀ máa dín yín gbẹ. àní kò má fún wọn gbẹ. mo bá tó bá bí yín dá. wo jẹ́ sọ kí n kọ́ bó ṣe sùúrù wọ́n lẹ́ni tó ṣẹ́ṣọ́ owó làwọn sọ kò so lóṣó. ẹni tó ṣẹ́ṣọ́ owó lè sọ ẹni tó ṣẹ́ṣọ́ owó lè sọ àníkọ́ ẹ ti já wèrè. mo ń bọ̀ tó bá ti bí ìdá jẹ́ ìdè báyìí. ẹ má gbó àánú yóò ṣe mí ibẹ̀ ìjáde ní ẹ̀sìn máa forí yàrá àánú yóò ṣe mí èyí náà máa sọ̀tọ̀ fún sọ ìyá Busli wọ́n ti lọ fún ẹ olùsí. èmi ní sẹ́wọ̀ lọ́kọ́ ń bí má wọ̀ọ́rì òun náà nìyẹn kò sèmi nìkan mo rí gbogbo ayé náà ló ń rí CCTV lọ́rọ̀ ẹ olùsí. ọ̀gá ìjọ iná ni ọlọ́run mo fẹ́ lówó. ọlọ́run alágbọ́ àwọn ọmọ hip-hop yẹn ọlọ́run mo máa tẹ̀lé wọn lọ tó kọ́kọ́ tẹ̀ jẹ́ kí n open floor lásán bàbá ilé tó máa ń pàṣẹ lẹ́yìn Davido tó wà wàhálà ìwé lè dẹ́mọ̀ jù lọ ọlọ́run báwọn kọ́ ṣe báyìí náà. ní sùúrù ara yẹn ní sùúrù. wo má jò tẹ̀ ẹ́ má jò tẹ̀ ẹ́ ọlọ́run 50 kan bó ṣe wà ó ló fẹ́ máa kọ́ hip-hop. ọyọ ẹ pa ẹ pélé ẹ wò bó ṣe wà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ọmọ tiwa náà lélẹ̀ 50 wọn ní ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn tí wọ́n ní ẹ jẹ́ ká náà wo nǹkan tí 50 tiwa náà fẹ́ kọ ó yá. ṣé ti ń kọrin ni. àlọ́ ló ń fẹ́ kunrin ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu. ó yá kunrin. ìwọ̀n bá ń tó wà lẹ́yìn ẹ jẹ́ àgbọ̀. ẹ ṣe gan tẹ fún mi lọ́pọ̀tunity sir ẹ ṣe gan. ó yá kọ́ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ 50. ó yá kọrin. èmi ni 50 náà rí ọmọ tó ń san gbòòrò mo fẹ́ dàbí Davido mo fẹ́ dàbọ̀ Ọlámídé bàbá ìjọ ẹ ṣàánú fún mi. olórí burúkú kọ́ aláyé bàjẹ́ ni. olórí sórí rẹ̀ bàbá wọlé ní bàbá yìí. tó ya wèrè ni ìwọ náà wọ́n fẹ́ dàbí Davido ó lè dàbí ṣé bí Davido bá ṣe bí olórí burúkú báyìí. àlàyé eléyìí ò ṣe Davido dà rédíò lélẹ́yìí. eléyìí má borúkọ ẹ jẹ àbò lórí burúkú ni ẹni. kó káì má ṣe pé ìfowó fẹ́ gbìyànjú níbọ̀ kò lè débẹ̀. àṣẹ. dábìlì ó lóhùn orí ó mórí kọ. ó lè dàbí Davido kí ló pé. kò lè Davido ó lè dàbí kọ̀ńténà. àbí sanko. no sanko dàgbà. no Davido kò dà rédíò ni. olórí burúkú. wo fóònù ní gbọgbẹ́ni kí mi gbọ́rọ̀ jáde kò fẹ́ dàbí Davido. ọmọ English. English. Hello.
Àlàyé Babátúndé kan báyìí. Ìyẹn bàbá Bruce Lee. Ọlọ́wọ́ English. Mo bá sọ mọ́ pé èmi lọ́rẹ̀ẹ́ kan English lè máa pè. Eléèbò. Babátúndé lórúkọ ẹ̀ bọ̀ mo máa ń pè ní English. Ó yá. Ẹ ti yìn. Mi rí mi wo àwa ń sáyé ni mi mọ́. Kí n wo mẹ́sẹ̀gì. Ó ti ṣọ̀kẹ́. Láti ti dún. Babátúndé kan báyìí. Èyàn bàbá Bruce Lee. Èyàn bàbá Bruce Lee. English ò ní jábọ̀ o. Àwọn ò ní jábọ̀ o. Wo bó bá ṣe ń lọ ọkọ̀ ọba àdá ọba. Ó lè máa sáwọn kan lẹ́sẹ̀ kò ní sáwọn lẹ́sẹ̀ o. Àwọn ayé gan pariwo àṣẹ. Ọlọ́run kò sí wèrè. Aláyé kò sí wèrè. A sì máa gbọ́, a sì máa pè. Ó yá. Ó gbọ́. Jẹ́ ń dúpẹ́ lọ́wọ́. O lè dúpẹ́ orí ẹ̀ dàrú. Èrè ló ṣe yámọ̀. Ọmọ ó ti sọ kíní yẹn. Kí ló sọ? Ó ti sàn. Èló ni ó ní ká ẹ jẹ́ kí n wò náà kó má lọ jẹ́ pé bọ̀dá aláyẹ̀ ò mọ̀fò. Ó ti sọ kẹsẹ̀ tí wọ́n bọ́ ìbá ti tó lákàntì mi lọ́wọ́ ó máa ń ju ni. English tó máa ń kọjá ń bí. Ó ti gbé wá ó ti ṣe. Àlàyé ńlá nìyẹn. Jẹ́ n wo orí mẹ́sẹ̀gì yàláàtì. Oshi aratamarayo oshi ẹdìyẹ tó ṣú tí ó tọ ara ẹ ló wà yẹn. Rabarebe 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 kini rabarebe oshi aratamarayo. Ẹdìyẹ tó ṣú tí ó tọ̀, ẹdìyẹ tó ṣú tí ó tọ̀, ara ẹ̀ ló wà yẹn. Ebibi akanjọ ẹ̀rí bá sọ sí lóyà kátìkà. Diola jáde o Diola jáde o. Ta ló ń pariwo yẹn? Kí ló ṣẹlẹ̀? Kí ló tó ń pariwo ọmọ ọkùnrin? Kí ló dé? Èmi ní ọmọkùnrin lẹ́nu ẹ̀ Diola. Obìnrin ọmọ lọ́rùn o ìwọ ló pè mí lọ́mọkùnrin yẹn. Ok mi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ wí kí tó lajú mi ìsìn lọ kó gbẹ̀rẹ̀ tó wà nílé àjọ lọ. Kó lọ síbò mo bí ẹ kó lọ síbò ẹ wo ẹ lè lọ́wọ́ láfẹ́ mi o ẹ lè lọ́wọ́ láfún mi o ìyàwó lẹ lè gbà ẹ lè gbẹ ọwọ́ tèmi ẹ lè gbẹ ọwọ́ mi mi ò lè gbà. Ẹgbọ́n mi bọ̀t kí ló ń gbọ́ ọ̀n gbàyàwó ọ̀lẹ́ báwo. Bátúndé kí ló ń ṣẹlẹ̀? Mọ́mí ẹ má worry máa handle it. Mr. Ayinla, Jẹ́ kí n explain to darling. No, Diola, worry. May I explain anything? Bátúndé. Mommy, it's just a little confrontation. I promise you won't share anything serious. So, Mr. Ayinla, Diola ti di ìyàwó ẹ nísìn. Right? Sorry, gbogbo nǹkan tẹ́yin méjèèjì plan from the beginning right to the end. What is it? Emma Pinusa, I'm very sorry. I can't do this. I'm sorry. Adiola, why? Kí ló ṣẹlẹ̀? Sherry, gbogbo pé Amit yẹn, the accident, everything, it was planned. It was planned.
driver yín tó jẹ́ Yínká yẹn wá jẹ́ ọkọ ti tèmi ọkọ tó fẹ́ mi sílé ó wá sọ pé mọ́mí yín fẹ́ kẹ́ máa rí nítorí ẹ wá sọ pé ká plan ká tó máa mọ bá ṣe máa gbówó lọ́wọ́ yín ẹjọ́ nítorí Ọlọ́run dáríjì mi ẹjọ́. Hold on. Mo kàn fẹ́ try láti understand nǹkan tó ń sọ. Are you? Ṣé nǹkan tó try láti sọ fún mi ni wípé Yínká, the same Yínká driver mi, yóò fi ẹ́ set me up. Kẹ́lẹ́ máa gbowó lọ́wọ́ mi. Bínú mi mọ́. Àwọn èèyàn burúkú. The same Yínká tí mo trust. So gbogbo accident yẹn tó ṣẹlẹ̀ ẹ plan ẹ̀. Ní mastermind ẹ̀ má bínú torí Ọlọ́run ẹ̀wọ̀ èmi ni wọ́n rò pé mo èèyàn gidi ní ti nice dùn mi lè ṣe mọ́ ẹjọ́ iṣẹ́ má gbàṣẹ́ lọ́wọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. Kò burú mọ́. Mo ti gbọ́. It's okay. It's okay, alright? Tí mo nǹkan tí máa ṣe. No, it's okay. It's alright. But hey, calm down, okay? Ṣùgbọ́n mo fẹ́ kó ṣe nǹkan fún mi. Ṣé wàá ṣe? Ṣé wàá bá mi ṣe? Mo fẹ́ kí èmi àti ká play along. Ká kó play along. Torí ẹni tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn, tó lè fi ẹ́ plan nǹkan bẹ́ẹ̀ yẹn, do you think he actually loves you? Okay, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe plan ẹ̀, break yẹn wá fail, mọ́tò yẹn wá gbá ẹ lóòótọ́ nǹkan. Do you think such a person loves you? Sori pé useless man ni ẹ́. Sori pé ìka èèyàn ni ẹ́. Ọwọ́ pálábá ẹ̀jẹ̀ ti ṣẹ́gi. Ṣọ́mọ̀. Adéọlá, ó ti ní ìwé fún mi and there is nothing tó lè ṣe. Adéọlá, ìwọ lóyún. Màá dàbírú, màá bá kẹjẹ ní gbogbo onú lẹ́yìn. Màá bá bíbẹ̀ jẹ́. Ọlọ́run. Ẹ wá ilé ìyá bàbá ẹ̀ ló fẹ́ dàrú. Ṣé kìí ṣe pé orí tó ń ta àwọn ẹbí ẹ̀ ń ta ẹ́ débi? Orí ń ta ẹ̀ torí ọba tẹ wàá máa bà nǹkan ò fẹ́ bà nǹkan tó da jẹ́. Àwọn mọ̀lẹ́bí ẹ̀ wo ló nínú nǹkan báyìí? Wàá bà nǹkan jẹ́ dírẹ́fà. Màá jẹ́ kó gún ẹ̀ pa. Èmi fúnra lámì. Mọ́mí ẹjọ́ kò ní mọ́mí ẹjọ́. Wàá bà nǹkan jẹ́ ní àwọn ọjà bàbá ẹ̀. Olórí burúkú. Kò need gbogbo yẹn mọ́mí. Mo ti mọ̀ pé wàá fẹ́ jà. Mo mọ̀ pé wàá fẹ́ cause struggle. Bọ̀ nígbà mi ti wá múra sílẹ̀. Wo bí ọ̀rọ̀ kó bá fẹ́ jà kọ́ jẹ́ ká pa. Sorry, àwọn tó máa deal with you. Wọ́n ti wà lọ́nà wọ́n bọ̀. Àwọn náà wá dà. Àwọn tó máa dá lóhùn ti bọ̀. Wọ́n pa ni. Àwọn tó. Yes. Ó nìyẹn. Deal with him. Customer ya Bruce Lee. Olórí burúkú ni. Ara àwọn bí àsìkò customer ya Bruce Lee nìyẹn. Ìyàwó mi ni ya Bruce Lee, ọmọ mi ni Bruce Lee. Ayé ti bàjẹ́. You gotta see crazy. Ìkẹta bẹ́ẹ̀ lò níyà mi. Dábẹ̀ lẹ́mù. Lè ṣe ẹ̀ka fún mi. Báyọ̀ wá a máa dá ọgbẹ́ ìrú ni. A máa bá a kọjá ni. Sọ́mọ̀ kí mo ti máàkì fèsì ẹ̀. Dábẹ̀ lẹ́mù. Wà máa súnmọ́ ìyá ẹ̀ wà. Mo fẹ́ máa ṣe bí. Mo fẹ́ súnmọ́ ìyá ẹ̀ òun ló wà mí súnmọ́ òun fúnra rẹ̀.
Yeah, one day. Lobaton, is he your husband? Is he your supposed husband? Wà kí ló? Aláyẹ pàṣẹ gbọ́dọ̀ jà. Ẹ bá ń gbé síta kẹ ẹ lọ nà ń tasẹ̀ ẹ bá mi gbé síta kẹ lọ nà ẹ bá ẹ sílẹ̀kùn fún ẹ bá ń gbé lọ síta ẹ lọ nà ń ta kọ́lẹ̀ gbé lọ síta. Stupid man. No, it's okay. What? Ẹ ti lẹ̀ mọ́mí ẹ bá ń tilẹ̀kùn. Orúkọ mi ni Detective Matthew. A wá ṣèwádìí nípa ikú ọkọ yìí. Kí ló wá ṣe ń bí? Thank you. Ó dàbí pé mo fura sẹ́yìn kan. Ọkọ àfẹ́sọ́nà Lẹ́à ní Adétọ́lá jẹ́. What? Why you sure? I miss you. Mo dẹ̀ fẹ́ rí ẹ. It's too early. Wọ́n ṣì ń ṣèwádìí lórí ikú ọkọ mi lọ́wọ́. Ṣé o mọ̀ kankan pa kú ẹ̀ ni? Madam, are you okay at all? Ọ̀daràn ni mí. Ṣùgbọ́n ọ́fíìsà mi ò kí ń ṣàpàyàn. It has to stop. This is my case. This has to stop. This is my car. Kò yé mi. Such a big shame. And the shame is on you. Guy, delete those pictures now. Joy! Are you sure about this? Ṣé o fẹ́ ká máa fàkókò ṣòfò ni? Wo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ, ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o. Ṣé o sì rántí pé mi ni mò ń lead case ṣá? Ọlọ́pọlọ ni Lẹ́à. A máa ń sọ pé ọ̀rọ̀ ìfẹ́ bí èdè àyàn lórí tí kò sẹ́ni tó mọ̀ bí ẹni tó mú káàmù lọ́wọ́. Àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. Ìwọ wà nínú ilé nígbà tí yàǹdà kan pariwo lé lórí nínú ọgbà yìí. Gbogbo nǹkan kọ́ la gidi wọn kọ́ níjà. Tí Tómi sìn bá lóun ṣe. Kíkẹ́ ló máa ṣe Kíkẹ́ ló máa sọ pé òun ò ṣe Ṣadé máa ṣe. Orí mi á mú Tómi sìn ni. Tí wọ́n àtọmọ ẹ̀jẹ̀ bá ní ẹ̀ nígbà èmi náà kò bá ní ìgbà ní ìgbà ní ìgbà bá. Ẹgbẹ́ tó bọ̀rọ̀ wọ́n ní wọ́n rẹ́ bàbí. Jẹ́wọ́ mọ àrùn tó wà lára bọ́dé. Oníwàrápá. Ìyẹn ní kọ́ ọmọ. I need to have my own baby. Couples who use the donor sperm do so when a partner cannot produce sperm. Any risk involved? Any legal implications? Why the tears in his eyes? If you decide to go for IVF, count me out. I want my daddy. Please, what do we do? Get the biological father. No, it's impossible. What if you get the contact details of the sperm donor from the hospital? I love my son more than anything in this world. I want my daddy. I want my daddy! You don't know. I'm scared. Dad, I know him. Yetunde, I have just 5 days left. You seem to know my name already. We have just 48 hours to save my son.
This boy, how do you know him? Who is he to you? Smile, they say. Happy Sunday. Laugh, they proclaim. I can see everything turning around. But when the waves of life hit so deep, ṣé bọ́mọ ọlọ́run lẹ pera yín kì í ṣe máyọ̀wá tí mo mọ̀ rí. adójútì ni ìyàwó nìyẹn ìwọ́gán lèmi gan bẹ̀ mo dẹ̀ fi ọlọ́run bẹ̀. that your shield crumbles. Every corner of the church lẹ́ ń dúró dè mí kiri fún kí ló dé ṣọ́ ní ìmọ̀ mi ni. Ẹ wo ẹ ṣàánú wa sórí ọlọ́ọ̀. Mo gbé dọ́dọ̀ babaláwo but kàkà kí ewé àgbọn rọ̀ kàkàkà. We used to say it is well. ewé kan ò dẹ̀ ní jábọ́ lára igi kó má sí mímọ̀ sí ọlọ́run bẹ́ẹ̀. nǹkan tó tí ọ lójújú lè lọ wà. Ìyá abẹ ni ajẹ wọn ó gbójú báyìí ni. Ẹni tó wò ṣùṣùṣù tó mú aṣọ ara ẹ̀ tó fàyà. Ṣé rí ètò àti ìlànà ènìyàn ó yàtọ̀ sí ti ọlọ́run. Ọlọ́run nìkan ló rún ẹ̀dá lọ́wọ́ tí ò ní sírègùn. You're a shameless God. You're unreliable. You're still. Látìgbà tí mo ti ń wá sílé ìjọsìn yìí, mo rí àyípadà. From the producer of Bayida comes another powerful movie. Ó ní àyà yóò pa àwọn àlejò, wọn yóò sì fi ìbẹ̀rù bójó jáde kúrò níbi kọ̀lọ̀fín. OMG. Níbo lẹ sì pàdé? Níbo lẹ wà kí lẹ fún jẹ tọkọ mi fi ń kó ẹ̀jẹ̀ lẹ́nu? This is going to wow you. Oh my God, the movie. Coming soon. Tó bá yẹ pé mi mo ṣe ni kí n má jèrè tìrantìran. Ẹ̀gbọ́n mi. Báwo wà lára ẹ? Owó nìkan ló lè solve problem tó wà nílẹ̀ because tá a bá act fast àbúrò yín lè máa rí ìmọ́lẹ̀ ọ̀la. Ṣebí tí o bá rówó ara àbúrò ẹ̀ máa yá. Bẹ́ẹ̀ni. Consider yourself employed. Mo ti deposit $500,000 sínú account ẹ. Àṣé lóòótọ́ ni pé torí bá pínlẹ̀ àdìrẹ. Tẹ́yẹ̀bí ọkọ̀ tó ti lọ gan tó ti lọ jìnnà òun ló ń juwọ́ sí yẹn. Ẹ mélòó ni máa sọ fún yín pé tẹ́ bá fẹ́ jáde bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ dira. Ẹ wá jẹ́ káwọn idiot kan kọ́kọ́ máa fi bọ́n wọ́n á fi bọ́n máa lé yín káàkiri ìbọn. Ewu ẹ má bẹ̀ mí lẹ́bi òṣì kankan. Mi ò mọ̀ kórí burúkú lẹ wá fẹ́ kó bá mi. Àdúgbò ẹ máa lọ sẹ́. Kí ló ṣàbúrò mi? Àlẹ́ yín fọ́ bùrọ̀ mi àbọ̀pá. Tó bá yẹ pé mi ni mo ṣe kí n ràn mí kankan kó má rí bá ti ṣe.